ń pè yín lọ. Jehovah, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Àtóbijù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ẹ̀yin lálágbára o, ẹ̀yin látóbi jù, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ayérayé, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ọlọ́run ayérayé o, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹjọ́ ohun táyé ń pè yín lọ. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa, Olúwa, Ọlọ́run mi, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa o, Ọlọ́run mi o, ẹlẹ́dà mi o, aláàbò mi, olùtọ́jú mi nígbà gbogbo. Orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo àgbáyé. Bàbá, Olúwa, Olúwa wa o, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ọba tó ń ṣọ́ tẹ́nìkan ò lè ṣe. Orúkọ rẹ̀ ti níyìn tó. Bàbá mi tó ń ṣọ́ tẹ́nìkan kan ò lè ṣe. Orúkọ rẹ̀ ti níyìn tó. Alágbára jùlọ, ológo jùlọ, orúkọ rẹ̀ ti níyìn tó. Ọba lánàá lónìí, ọba lọ́la nígbà gbogbo. Orúkọ rẹ̀ ti níyìn tó. Àtúnfara ti bí òkè, ọba tí kì í já ní kulẹ̀ rárá. Orúkọ rẹ̀ ti níyìn tó. Afinimọ̀nà òtítọ́, atọ́ni sọ́nà òdodo. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ẹlẹ́yinjú àánú, olóore ọ̀fẹ́ bàbá àgbà. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ọlọ́wọ́ lápá ńlá tó ń gbani lágbàtàn. Olúwa, orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa, Olúwa wa o, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Bàbá mi o, Olúwa, Olúwa wa o, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Ẹ̀rù jẹjẹ bàbá, Aláàfin àjọgbọ́rọ̀. Ẹ̀rù jẹjẹ bàbá o, Aláàfin àjọgbọ́rọ̀. Èmi ọmọ rékè Hósánà sorúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá, Aláàfin àjọgbọ́rọ̀. Ẹ̀rù jẹjẹ bàbá o, Aláàfin àjọgbọ́rọ̀. Èmi ọmọ rékè Hósánà sorúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá o, Ọlọ́run ìyanu. Ẹ̀rù jẹjẹ bàbá o, ológo jùlọ. Ẹ̀rù jẹjẹ bàbá o, Ọlọ́run ìgbàlà o. Ẹ̀rù jẹjẹ bàbá o, oníṣẹ́ àrà ńlá o.
èmi ọmọ rẹ ké Hosanna sorúkọ rẹ. Ẹ̀rù jẹjẹ bàbá Aláàfin àjọbọ̀rọ̀. Ẹ̀rù jẹjẹ bàbá o Aláàfin àjọbọ̀rọ̀. Èmi ọmọ rẹ ké Hosanna sorúkọ rẹ. Ó ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o. Mo ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o. Mo ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o. Mo ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o. ẹni bá mórè rẹ̀ kó bá mi gbé Jésù ga. ẹni bá mórè rẹ̀ kó bá mi gbé Jésù ga. ẹni bá mórè bàbá kó bá mi gbé Jésù ga. ẹni bá mórè rẹ̀ kó bá mi gbé Jésù ga. ẹni bá mórè Jehovah kó bá mi gbé Jésù ga. ẹni bá mórè rẹ̀ kó bá mi gbé Jésù ga. Oyige yigi Olúwarun o, àtúbàjá ayé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbá múríkì rẹ o. Báwo ni ìbá ṣe dùn tó? Oyige yigi Olúwarun, àtúbàjá ayé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbá múríkì rẹ o. Báwo ni ìbá ṣe dùn tó? Oyige yigi Ọlọ́run bàbá àgbà o, àtúbàjá ayé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé pátá ìbá múríkì rẹ ni o. Báwo ni ìbá ṣe dùn tó? Oyige yigi Olúwarun o, àtúbàjá ayé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbá múríkì rẹ ni o. Báwo ni ìbá ṣe dùn tó? Ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin nìyẹn yẹ, ẹ̀yin lọ́pẹ́ yẹ Jésù ọba ògo. ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin nìyẹn yẹ, ẹ̀yin lọ́pẹ́ yẹ Jésù ọba ògo. ẹ̀yin lọ́pẹ́ yẹ bàbá, ẹ̀yin nìyẹn yẹ, ẹ̀yin lọ́pẹ́ yẹ Jésù ọba ògo. ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin nìyẹn yẹ, ẹ̀yin lọ́pẹ́ yẹ Jésù ọba ògo. ẹ̀yin lọ́pẹ́ yẹ o, láti mọ̀ yín lójoojúmọ́. ẹ̀yin lọ́pẹ́ yẹ o, láti mọ̀ yín nígbà gbogbo. ẹ̀yin lọ́pẹ́ yẹ o, Jésù ọba ògo. ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin nìyẹn yẹ, ẹ̀yin lọ́pẹ́ yẹ Jésù ọba ògo. ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin nìyẹn yẹ, ẹ̀yin lọ́pẹ́ yẹ Jésù ọba ògo. èmi yìnyín bàbá mi mọ́. èmi yìnyín òun á tóbi jùlọ. Orí rẹ̀ pọ̀ bàbá o, orí rẹ̀ pọ̀ ọmọ, orí rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. èmi yìnyín o bàbá àgbà o. èmi yìnyín o bàbá mi mọ́. èmi yìnyín o ológo jùlọ. Orí rẹ̀ pọ̀ bàbá, orí rẹ̀ pọ̀ ọmọ, orí rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ o.
èmi yọ̀ ọ́ bàbá àgbà o. Wájú mi o, Ọlọ́run ìwọ nìkan ni mò ń rí. Ìgbà mo sún wẹ̀yìn mi o, ìwọ ló ń jẹ́ agbára mi. Àtọ̀tún àtòsì mi Ọlọ́run o, ìwọ ló ń gbé mi ró. Ìgbà mo bá wo wájú mi o, nígbà gbogbo Ọlọ́run ìwọ nìkan ni mò ń rí. Ìgbà mo bá tún wẹ̀yìn mi o, ìwọ ló ṣe agbára mi. Àtọ̀tún àtòsì mi bàbá rere, ìwọ ló ń gbé mi ró. Bí mo ṣe kéde tí gbogbo àgbáyé rí pé ẹ ṣé, ẹ mọ̀ ṣe gan-an. Ọlọ́run mi bẹ́nìyàn ti pọ̀ tó nínú ayé, ẹ rántí mi sí rere nígbà gbogbo. Ẹ ṣé Ọlọ́run mi o, ènìyàn ti pọ̀ tó nílé ayé, ẹ rántí mi sí rere lójoojúmọ́. Ẹ mọ̀ ṣe bàbá rere, mo mọ̀ pé ìyìn ògo wá fún ọ, àtóbi jù Olúwa àwọn olúwa. Bẹ́nìyàn ti pọ̀ tó nínú ayé, ẹ rántí mi sí rere. Gbà mo bá wo wájú mi nígbà gbogbo bàbá, Ọlọ́run ìwọ nìkan ṣoṣo ni mò ń rí. Ìgbà mo bá tún wẹ̀yìn mi Ọlọ́run ìwọ ló ṣe agbára mi. Àtọ̀tún àtòsì mi Ọlọ́run ìwọ ló ń gbé mi ró. Ìgbà mo bá wo wájú mi nígbà gbogbo Ọlọ́run ìwọ nìkan ni mo máa ń rí o. Ìgbà mo bá tún wẹ̀yìn mi ayérayé bàbá, ìwọ ló ṣe agbára mi. Àtọ̀tún àtòsì mi o Ọlọ́run òtítọ́, ìwọ ló ń gbé mi ró. Èyí ló mú mi kọrin ọpẹ́ létí gbogbo àgbáyé wípé ẹ mọ̀ ṣe. Mo mọ̀ pé mi wá fún ọ, ẹ mọ̀ ṣe. Mo mú yìn mi wá fún ọ, ògo ni fún ọ bàbá rere o. Mo mọ̀ pé mi wá fún ọ, bẹ́nìyàn ti pọ̀ tó nínú ayé, ẹ rántí mi sí rere nígbà gbogbo. Ẹ ṣé Ọlọ́run mi o, bẹ́nìyàn ti pọ̀ tó nínú ayé, ẹ rántí mi. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o bàbá àgbà òye. Ọlọ́run mi o, bẹ́nìyàn ti pọ̀ tó nínú ayé, ẹ rántí mi sí rere ní gbogbo ọ̀nà o. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé ayérayé bàbá àgbà o. Ọlọ́wọ́ gbọgbọrọ tí àwọn ọmọ tirẹ̀ nínú ọ̀fìn, bẹ́nìyàn ti pọ̀ tó nínú ayé, ẹ rántí mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe
fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn èyí tí ọ̀tún mú bẹ̀rẹ̀ tó tún mú mi tẹ̀síwájú nínú rẹ̀ tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn èyí tí wọ́n tuntun wọnú rẹ̀ láti lọ́mọ ṣe rere láti mọ gbilẹ̀ fún rere tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni Olúwa gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ pọ̀sọ̀ wípé ṣe èyí fún ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mìíràn èyí tí ọ̀tún mímú wọnú rẹ tí gbogbo agbára ni tó fi jẹ́ Ọlọ́run ni àyè tí gbogbo ọ̀rọ̀ tó bá fi jẹ́ Ọlọ́run ni tí gbogbo agbára tó fi jẹ́ àtóbi jù olórí ọ̀fọ̀ ológo jùlọ ni ògo 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 ìyìn ọ̀tá pẹ̀lú forúkọ rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn mi àtóbi jù gba ọpẹ́ àti ìyìn mi olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn mi ìbẹ̀rẹ̀ àtòpí gba ọpẹ́ àti ìyìn mi èyí adé mọ́ bàbá gba gbogbo ògo mo yàn o àní fún ìrìnàjò ọ̀sẹ̀ tuntun iye tí ọ̀tún mìíràn tí ọ̀tún wọnú rẹ̀ àyè láti mọ gbìnlẹ̀ fún rere àyè láti mọ pọ̀ ní orere àyè láti mọ tayọ ní rere àyè láti mọ tíjọ́ ògo bọ́ọ̀lù ògo náà bọ́ọ̀lù láti inú gbéra bọ́ọ̀lù gbéra àyè láti mọ gbáre ọ̀tún láti rí tẹ̀mí mọ́ rẹ wá ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ àtóbi jùlọ bàbá gba ọpẹ́ àti ìyìn mo mọ rírì rẹ nu ayé mi fọwọ́ agbára owó ògo owó ìyanu ẹnu ayé mi èyí tí wọ́n fi ṣe bẹbẹ nu ayé mi ìtẹ́gbọ́ tuntun bẹ̀rẹ̀ ní àkọ́tún nínú ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mìíràn láti mọ fa ayé mi dára rere láti mọ kí ayé mi kó tó mọ kún fún ògo ọlá àti ìwà títóbi rẹ àríkẹ́ ẹ̀wà ògo àti òbí rẹ kó tó mọ puyọ kó tó mọ fa àwọn àmì àti wà lọ láti mọ kí ìmọ̀lẹ̀ ayé mi kó tó mọ tàn ju bó ṣe tàn lọ Ọlọ́run ògo ọmọ ṣe o alágbára ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o olórí ọ̀fọ̀ ṣe títí èmi ọmọ yàn fún gbogbo iṣẹ́ àgbà iṣẹ́ àgbà ọ̀sìn náà ìjọ́sìn tó mọ̀ ń ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń kà nínú ìwé Genesis inú ìwé ìrere ti Jòhánù à ń kà nínú ìwé ìrere ti Jòhánù orí ìkíní ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkarùn rẹ̀ ìwé ìrere ti Jòhánù orí 1 ẹsẹ̀ 1 dé 5 ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà òun náà ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí ó dá nínú rẹ̀ ni ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn òkùnkùn náà kò sì lè borí rẹ̀ orí ọ̀rọ̀ tá ń gbéyàwó fún ìrìn àjò ọ̀sẹ̀ sọ wípé Ọlọ́run ọ̀rọ̀ fìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí Kristi Jésù Ọlọ́run ọ̀rọ̀ fi ìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí Kristi Jésù Ọlọ́run ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nípa títí àwọn àyànfẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó sọ tábà kíyèsí kò sí búburú àti ibi níbẹ̀ ṣùgbọ́n àtàbà wò nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àyànfẹ́ Ọlọ́run tó yẹ pé ọ̀rọ̀ tó lọ sọ kò farahàn nínú ayé wọn ìdí ni tó lọ fi ń pè mí àti ẹ̀sẹ̀ àkéṣì wípé kéde kí a múra kájú lójú oorun láti lè ké pe òun Ọlọ́run wa rẹ̀ láti fìdí ọ̀rọ̀ òun múlẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ìwọ náà o gbọ́dọ̀ ké pe Ọlọ́run láti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀ nítorí pé nígbà tí Ọlọ́run bá fìdí múlẹ̀ nínú ayé ènìyàn ní òtítọ́ àti ní òdodo kò sí ohun kan títún mọ́ nira fún ènìyàn láti ṣe mọ́ kò sí irú làkọjá tí èèyàn máa ń làkọjá tí máa ń jẹ́ ẹrù wúwo fún èèyàn mọ́ gbogbo ẹ̀ mọ́ di fúfúyẹ́ fún ènìyàn ojú ènìyàn mọ́ mọ́lẹ̀ kedere láti lè mọ́ rí ohun gbogbo tí ó bá wà níwájú ènìyàn yálà nítòsí àbí ní ọ̀nà jíjìn abálájọ tó fi jẹ́ wípé kí ni Méṣákì Ísákì àti Ábẹ́dínígò ẹ̀rù kò bá wọn láti kọ̀ wípé kí ni àwọn ò tẹríba fún òrìṣà kankan nítorí pé kí ni Ọlọ́run táwọn sìn òun nìkan ṣoṣo ló yẹ láti mọ̀ sìn láti mọ̀ forí balẹ̀ fún èyí tí wọ́n sọ pé wọ́n gbé wọn jù sínú náà tí wọ́n ní kò sí kan tọ́kàn wọn nítorí bá wù wọn kí wọ́n ṣe wọ́n tún sọ níwájú ọba náà pé tọ́ bá wù kó sọ wọn sínú náà ṣùgbọ́n àwọn ò lè torí pé fẹ́ sọ àwọn sínú náà kí àwọn pa Ọlọ́run tàbí káwọn ló tẹríba fún ohun òrìṣà kankan gbọ́ mi kí ló fà á nítorí pé Ọlọ́run fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé wọn àwọn náà sì gba Ọlọ́run yẹn gbọ́ èmi àti ẹ agbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ a sì gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ nítorí pé kí ni nípasẹ̀ èyí ni ọ̀rọ̀ náà ti lè fìdí múlẹ̀ nínú ayé wa ní òtítọ́ àti ní òdodo a kọ wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà òun náà ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run ìtòfihàn wípé òtítọ́ àti òdodo ni wípé kí ni Ọlọ́run dá ohun gbogbo nípasẹ̀ ọ̀rọ̀ tó bá kíyèsí akọ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé nígbà tó dá ọ̀run àti ayé kí ló fi dá ọ̀rọ̀
ayé sì wà ní jújú omi ọlọ́run sí rábàbà lójú omi tàwí ọlọ́run sì wò sùsùn ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ fún ìdí èyí ó ní kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ sì wà kí ló fi dá ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yẹ pé gbogbo tó dá nípasẹ̀ ọ̀rọ̀ ohun kan tí máa ṣe pàtí mo fẹ́ ká kíyèsí ó máa tọ́ lọ́wọ́ dá gbogbo ẹ̀ tán ó wá ní kíyèsí ọlọ́run wò gbogbo ẹ̀ dáradára ni ìjọ túmọ̀ sí pé kò sí ohun kan tí ọlọ́run dá tí kò dára nínú gbogbo àwọn nǹkan tí ó dá tàbá tún wá tẹ̀síwájú sọ wípé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohunkóhun ní a ti dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí ó ti dá èyí pé lẹ́yìn gbogbo tọ́lọ̀ ti dá tó sọ pé gbogbo ẹ̀ dáradára ni kò sí búburú nínú rẹ̀ a kò dá ohun kan mìíràn mọ́ ok tọ́ba adé pé àwa dá ohun kan mìíràn mọ́ gbogbo ìlàkọjá tí mo ń làkọjá tó jẹ́ bí ebi àwọn ṣùgbọ́n ayé mi ibo ló ti wá ó túmọ̀ sí pé eléyìí ó nídìí àkíyèsí ejò ṣe kí ni ọlọ́wọ́nú tẹ́jọba wa lọ́wọ́nú kí ni gbèsè tó yẹ láti gbé òun náà ni pé láti ké pe ọlọ́run fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi nítòótọ́ nítorí pé ìwọ ni ọlọ́run ọlọ́ nítorí Kristi Jésù tí ọba rí wípé ṣùgbọ́n kaba ń bẹnu ayé rẹ ìtò túmọ̀ sí pé kí ni ọ̀rọ̀ yẹn ó nídìí àkíyèsí tó pé ejò ti lọ́wọ́nú fún ìdí èyí ọ̀nà láti ké pe ọlọ́run pé ọlọ́run ya fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi nítòótọ́ nítorí pé ìwọ ni ọlọ́run ọ̀rọ̀ nítorí ti Kristi Jésù nítorí pé kí ni nítorí èyí ni ọlọ́run fi rán Kristi Jésù wá sínú ayé tí ń sọmọ bíbí rẹ̀ kan ṣoṣo láti fi ṣe ìrúbọ àti ètùtù nítorí pé kiri káyọ̀ bá pa gbogbo tí ń ṣiṣẹ́ ìṣòro nítorí pé kìí sára àwọn kan tí òun dá iṣẹ́ èṣù ní gbogbo àwọn kan tá a rí tó jẹ́ ìkorò ìbànújẹ́ àti wàhálà àti ìnira tí àwọn ènìyàn ti ń là kọjá gbogbo èmi ní ìṣiṣẹ́ àbí ẹ̀mọ́ lè mọ̀ bá mọ̀ fàkọ́mọ́ tó ń lọ́wọ́ eléyìí kò sí nínú ètò ọlọ́run lóòótọ́ kì í sí pé ọlọ́run ò rí ọlọ́run fọ́ lẹ́rọ nítorí pé àwọn ìdí kan pàtàkì tọ́lọ́run fẹ́ kí ìmọ̀ tó fẹ́ kọ́ mọ̀ tó fẹ́ kó ṣẹlẹ̀ tó fẹ́ kí tó fẹ́ fi yínra rẹ̀ lógo ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ ọwọ́ ọlọ́run bí kò sí pé iṣẹ́ ọwọ́ ìjọba Sátánì àti gbogbo tí ń ṣe òkùnkùn ni ṣùgbọ́n bọ́ọ̀ wá láti lè borí òun náà ni pé kí ọlọ́run kó fìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ kí mọ́ bá pẹ́ nínú ogun yẹn kí ìwọ náà kọ́ mọ́ bá pẹ́ nínú ogun yẹn kí alóka mọ́ bá pẹ́ nínú ogun nítorí wípé kí ni ọlọ́run ọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lèyàn ti ń di aṣẹ́gun tó da aṣẹ́gun lọ ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ rẹ̀ ló ní fún àwọn ènìyàn rẹ̀ ló sì sọ sínú ayé àwọn àyànfẹ́ rẹ̀ kò sí ibi àti kóró nínú rẹ̀ dáradára sí gbogbo ohun tó sì dá àfi pé lẹ́yìn gbogbo tó ti dá tán a kò sì dá ohunkóhun kan nínú rẹ̀ mọ́ síwájú ó ní nínú rẹ̀ ni ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé wà nínú rẹ̀ ní ìyè wà ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé bẹ́ẹ̀ kí ló wá ní tó jẹ́ pé àwọn èèyàn kú ṣáájú ọjọ́ kú wọn ó túmọ̀ sí wípé kí ni ejò lọ́wọ́nú gẹ́gẹ́ bí mo sọ mò ń tẹnu mọ́ ó túmọ̀ sí wípé kí ni ẹnì kọ̀ọ̀kan wá láti múra láti túnra jì láti jí lójú oorun láti lè gbàdúrà láti jẹ́ pé kí ọlọ́run kó fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ kí wọ́n bá di wípé kí ni ikú òjijì ikú àtọ̀jọ́ yóò fi mọ̀ wọlé tọ̀ wá nítorí pé ìyè lọ́lọ́run fi fún àwọn ènìyàn kì í ṣe ikú tàbá kíyèsí ní ọjọ́ kìí dáná á rí wípé kí ni ìtọ́nà sọ ní pé èèyàn kì yóò kú bí kò sí pé yọmọ yè ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ tó fi di wípé ọlọ́run tó fi bu ọjọ́ fún ènìyàn wípé kéde ọmọ kú tọ́lọ́run fi fọ fún ènìyàn pé yọmọ jẹ nínú ègún ojú rẹ̀ nítorí pé kí ni Sátánì àríkèrèkè ìjọba òkùnkùn ó wá láti wá rú ènìyàn lójú láti mú ènìyàn ṣiṣẹ́ láti mú ènìyàn ṣubú níwájú ọlọ́run ọ̀nà wo ni Sátánì ti mú ènìyàn ṣubú kùnà níwájú ọlọ́run alààyè tó jẹ́ pé kí ni ìkorò fi wọnú ayé mi àbí ṣùgbọ́n kan fi wà nínú ayé mi wíwọ́ gẹ́gẹ́ kíyèsí ayé ọ̀nà wo ni o lè mọ̀ lè rántí mo lè mọ̀ lè rántí ṣùgbọ́n tó bá lè ké pe ọlọ́run pé ìwọ ọlọ́run ọ̀rọ̀ nítòótọ́ fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi nítòótọ́ nítorí ti Kristi Jésù ó rí pé tọ́rọ̀ bá fìdí múlẹ̀ nínú ayé rẹ ó ní àtúnṣe ayé mi ó ní àtúnṣe gbogbo kíbi tí ẹnì kọ̀ọ̀kan ti gbé ṣàtúnṣe tó ti gbé ṣubú ọ̀rọ̀ ọlọ́run yóò lọ ṣàtúnṣe rẹ̀ láti jẹ́ kíkíni kí gbogbo tí ọlọ́run dá ní rere yẹn tó pè ní dáradára tí ó sì búburú bẹ̀ yẹn kó sì padà sí wá sí ayé rẹ padà nítorí wá dàbí rẹ ayé rẹ yóò wà tún wá jẹ́ ayé yóò tún kún fún ìyè òtítọ́ èyí tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé wá gbọ́ ìmọ́lẹ̀ tá à ń sọ kì í ṣe ìmọ́lẹ̀ bíi gílóòbù kì í ṣe ìmọ́lẹ̀ bíi látà kì í ṣe ìmọ́lẹ̀ bíi àtùpà kì í ṣe ìmọ́lẹ̀ bíi àwọn torchlight kì í ṣe ìmọ́lẹ̀ bíi àwọn bóyá ti pé energy soleil ìyẹn bóyá ti pé àwọn pátákó tí ẹ yẹ pé oòrùn ni àwọn irinṣẹ́ pé oòrùn ni wọ́n fi mú iná wá àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ onírúurú àwọn kan tí wọ́n ń lò tẹ́ pé fi mú mọ́lẹ̀ wá náà kì í ṣe léyàn kì í ṣe oòrùn pàápàá mọ́ ìmọ́lẹ̀ tó ju gbogbo ìmọ́lẹ̀ lọ ó ní kí ni nígbà tí a yẹ pé ìyè náà wá jẹ́ ìmọ́lẹ̀ ẹgbọ́n tó sọlẹ̀ ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ nínú òkùnkùn náà kò sí lè borí rẹ̀
ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ nínú òkùnkùn náà kò sì lè borí rẹ̀. tó òye fi yé mi àti ẹ wípé ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀ ní láì kù síbi kankan wípé kí ni òun ti dá mi òun ti dá ọ ó ti dẹ́nì kankan wa láti mọ jẹ́ ìmọ́lẹ̀ àti láti mọ borí gbogbo tí ń ṣe òkùnkùn. bẹ́ẹ̀ ni òkùnkùn kan kò ní pàtàgbára kankan lórí ayé mi lórí ayé rẹ lórí ayé gbogbo àwọn àyànfẹ́ rẹ̀. tí ìmọ́lẹ̀ tí òkùnkùn kan bá wà ní pàtàgbára lórí ayé kankan ìtó túmọ̀ sí pé ibikíbi tí a bá wà tí òkùnkùn bá bẹ níbẹ̀ tí mo bá ti débẹ̀ gbogbo tí ń ṣe òkùnkùn yẹn ọgbọ́dọ̀ pòórá pátápátá. tí o bá wà níbì kan ibi yòókù tó bá dé tí òkùnkùn bá bẹ gbogbo tí ń ṣe òkùnkùn yẹn ọgbọ́dọ̀ parẹ́ pátápátá nítorí pé kí ni ìmọ́lẹ̀ kì í dé kí òkùnkùn kó tó sọ pé òun tó fẹ́ jókòó kí ló fẹ́ fi jókòó kí ló fẹ́ fi dúró mo bí yàrá ìyá rẹ̀ dá nítorí pé kí ni ìmọ́lẹ̀ ní borí òkùnkùn òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ gbọ́ ló tún sọ yìí nípasẹ̀ kí ni ìmọ́lẹ̀ ò ti lè borí òkùnkùn nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. ǹjẹ́ ọ̀rọ̀ náà ìwọ ń gbà sínú ayé rẹ bí fún ọ̀rọ̀ Ọlọ́run ní ààyè nínú ayé rẹ láti jẹ́ pé kí ìyè tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé ni kó lè bàráyè nínú ayé rẹ láì jẹ́ pé kí ìmọ́lẹ̀ náà kó lè mọ́lẹ̀ nínú ayé rẹ kí gbogbo tí ń ṣe òkùnkùn àní kó lè parẹ́ pátápátá àbí kó mọ̀ sí ní pàtàgbára láti lè mọ borí ìmọ́lẹ̀ rẹ. kí ni ọ̀rọ̀ náà òun náà nípa Kristi ní Olúwa àti Olùgbàlà ní òtítọ́ àti ní òdodo. kí ni ọ̀rọ̀ náà òun náà ní wípé kí ni máa rántí òfin àṣẹ àti ìlànà Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé rẹ. wo ìrìnàjò oṣù kẹjọ la tún ti mú yìí ó nídìí kí Ọlọ́run kó fìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀ kí gbogbo tí ń ṣe àwọn òkùnkùn Sátánì àtàrí kéréje rẹ̀ kí wọ́n bá ní pàtàgbára lórí ayé rẹ̀ láti jẹ́ ọmọ ayé àbí láti gùn láti ṣe ọ́ léṣe àbí láti já ọ wálẹ̀ àbí láti dá odó sójú kan náà bí gbogbo àwọn oṣù yòókù èyí tó ti kọjá lọ. jáde pé mo bàjọ́ wálẹ̀ jáde pé òkè lọ wà kán bàjẹ́ pé ó tún jẹ́ pé wọ́n mú wálẹ̀ wọ́n mú ọkọ̀ lókè wọ́n wà mọ́ wálẹ̀ dípò pé kó tó ga sí mo nídìí ẹnì kọ̀ọ̀kan wá nídìí kí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ Ọlọ́run kó fìdí múlẹ̀ nínú ayé wa nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni ìmọ́lẹ̀ ni ìgbàlà ni ìṣelógo ni ìdáláre ni gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run sọ á rí wípé kí ni kò sí ìkorò ìbànújẹ́ àti ìnira kankan nínú ẹ̀ bí kò sí wípé kí ni ògo ọlá àti gbéga lójú kan sọ wípé kí ni gbọ́ èmi dá o togotogo ni èmi ò dá o fún ìyà jẹ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó yẹ kó lè wá sí ìmúṣẹ nínú ayé mi ó yẹ kó lè wá sí ìmúṣẹ nínú ayé rẹ ó yẹ kó lè wá sí ìmúṣẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ni nípasẹ̀ láti dá ohunkóhun gbogbo lẹ́yìn rẹ̀ a kò dá ohunkóhun kan mọ́ ní èyí tó dá gbogbo ìkéyìí tó bá tó wá jẹ́ ìkorò ìbànújẹ́ tó wà níbẹ̀ ó sì mọ̀ pé kì í ṣètò Ọlọ́run so ọ̀tọ̀ rẹ̀ láti ké pe Ọlọ́run pé Ọlọ́run fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítòótọ́ nítorí ti Kristi ó sì rí i pé gbogbo ọ̀rọ̀ èyí tí ń ṣe ohun tí ń ṣe àṣẹ tí ń ṣe àfọ̀ṣẹ èyí tí kì í ṣe ti Ọlọ́run gbogbo wọn wò di alágbára nínú ayé rẹ gbogbo wọn wò di alágbára nínú ayé mi ayé rẹ yóò sì bọ́ mọ́ tàn fún ìmọ́lẹ̀ ìjẹ́ pé òkùnkùn kan kò sì lè borí rẹ nítorí pé kí ni ìmọ́lẹ̀ Ọlọ́run ìmọ́lẹ̀ tí kò ṣe ohunkóhun kan tá a pè ní òkùnkùn kan tó lè dó níwájú rẹ ni lọ́dọ̀ Ọlọ́run kò fìgbà kan sí ìmọ́lẹ̀ kò fìgbà kan sí òkùnkùn yálà láàárọ̀ lọ́sàn àti lálẹ́ àbí ní ọ̀gànjọ́ òru tọ̀sán tòru bákan náà ni lọ́mọ́lẹ̀ kedere níwájú Ọlọ́run tí ọ̀rọ̀ náà bá ń gbénu ayé rẹ èyí jẹ́ pé kí ni ó ti wà ní àtìlẹ́kọ́sí tó sì jẹ́ pé òun náà sì ní ọ̀rọ̀ náà tó sì wà pẹ̀lú Ọlọ́run ó rí wípé kí ni kò sí ìdààmú kankan nínú ayé rẹ mọ́ ìrìnàjò oṣù kẹjọ ìrìnàjò ògo tuntun mìíràn ìbẹ̀rẹ̀ ìrìnàjò ògo tuntun mìíràn ó rí pé ọ̀tún ní ògo rẹ yóò mọ̀ búyọ ọ̀tún ní ògo mi yóò mọ̀ búyọ so èmi àti ẹ jẹ́ ká gba ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé wa nítòótọ́ àti lódodo á sì rí wípé kí ni ìmọ́lẹ̀ ayé wa yóò túbọ̀ mọ́ tàn bó ti tàn gẹ́gẹ́ bó ti sọ nínú ìwà ìsàlẹ̀ pé dídé tàn mọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ dé ògo Olúwa sì yọ lára rẹ̀ agbára àti ìdẹ́mọ́ gbé nínú ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù Kristi ọlọ́gbọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bí a ti ń tẹ̀síwájú nínú àjọ ṣe àti oṣù yìí ayé wa tó mọ ìkorò mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ ìwọ Ọlọ́run ọ̀rọ̀ fún ọ̀rọ̀ rẹ tó ti mú kétí mi kò tún gbọ́ nínú ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mìíràn títí ṣe ìbẹ̀rẹ̀ tí ń ṣe ìrìnàjò ọ̀sẹ̀ tuntun nínú oṣù kẹjọ láti mú kí ayé mi kó tó mọ kún fún ìmọ́lẹ̀ àti ìyè tó jẹ́ ìmọ́lẹ̀ òtítọ́ ni bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbórúkọ rẹ ga, mo yìn orúkọ, mo sọ wípé o ṣe èyí fún ọ̀rọ̀ rẹ tí ń sọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ agbára èyí tó tuntun mímú gbọ́ àrí nínú ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mìíràn nínú ìrìnàjò oṣù kẹjọ tá a wáyé o àrí láti mú kí ayé mi kó tó mọ kún fún ìmọ́lẹ̀ rẹ ìtí ń ṣe ìmọ́lẹ̀ ìyè ọba ọmọ ẹ̀mọ́ ògo ní forúkọ rẹ ayé rẹ bàbá mo sọ wípé o ṣe gbàgbọ́ pé àti èmi olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ àtòbìtì mo dá gbogbo ògo àti padà sọ́dọ̀ mo mọ̀ sọ wípé o ṣe o mo mọ̀ sọ pé ìyè ní forúkọ rẹ èyí bí àdé mọ́ bẹ̀rẹ̀ àgbà gbogbo ògo èyí fún ọ̀rọ̀ yìí rẹ àdé ọ̀rọ̀ gbala rẹ ọ̀rọ̀ òtítọ́ àtòdodo rẹ èyí tí ọ̀tún mi gbọ́ ètò pé ìwọ ni ọlọ́run ọ̀rọ̀ àní tuntun mọ́ gbọ́rọ̀ rẹ láti mú kí ayé mi kó tó kún fún agbára rẹ àní ìyè rẹ àti ìmọ́lẹ̀ òtítọ́ rẹ bàbá ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ títí ayé lè mí òbọyọ tí mo gbórúkọ rẹ ọmọ ṣe ọba àwọn ọba ọmọ ṣe olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run gba ọpẹ́ nígbà àgbà yìí àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run mo gbórúkọ rẹ ga èyí tí fún àwọn òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí fi múlẹ̀ dídú ayé mi nínú ìrìn àjò oṣù kẹjọ yìí fún mi láti mú kí ìrìn àjò ògo tuntun mi kó lè kún fún ìmọ́lẹ̀ rẹ kó sì lè fìdí múlẹ̀ kí ayé mi mọ̀ sí mọ́ ti ń jẹ́ ìbànújẹ́ àti kóra àti òṣèmọ́ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ọlọ́run ayérayé èyí fún òtítọ́ àti òdodo kedere ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n tún bẹ̀rẹ̀ fi rẹ̀ múlẹ̀ nínú ayé mi láti mú kí ìrìn àjò mi àrí tí ṣe ìrìn àjò ògo tuntun ìbẹ̀rẹ̀ àjò ògo tuntun mi nínú ìrìn àjò oṣù kẹjọ yìí àríkó tó bọ já sí ìrọ̀rùn fún mi àríkó tó bọ mọ fọ inú ògo fún mi àríkí ayé mi tó bọ kún fún mọ́lẹ̀ àti ìgbàlejò àti wá lọ ọlọ́run ọmọ ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìjẹ́ pé ayé mi ò tó bọ ikú rà dààmú àti oṣù àti nírajà ilé àbàtà fòtó mọ́ bàbá ọmọ ṣe ológojọ gba ọpẹ́ àti èmi yìn ọ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ atóbi jùlọ fún oore ńlá yìí tí wọ́n ṣe ní ayé mi nípa àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n fi jìrẹ̀ múlẹ̀ ní ayé mi ní tòótọ́ àyè láti mú kí ìbẹ̀rẹ̀ àjò ògo tuntun mi rẹ̀ nínú àjò oṣù kẹjọ yìí àríkọjá sí gbéra fún mi ìjẹ́ pé àrí ayé mi kò túbọ̀ ìdábọ̀ àti kòrò mọ́ òtítọ́ àtúntò rẹ àrí ó bẹ̀rẹ̀ fi jì múlẹ̀ bí ayé mi tó àti wá lọ ìwọ tó fi jìrẹ̀ múlẹ̀ ní ẹ̀jọ̀ bàbá ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o atóbi jùlọ bàbá ọmọ ṣe o mímọ́ jùlọ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo sọ pé ògo ní forúkọ rẹ títí ayé lè bí ọmọ yọ nítorí pé gbígbéga ní orúkọ rẹ o ṣé ọba àwọn ọba olúwa àwọn ọlọ́gbà káàkiri àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àìní ọ̀rọ̀ rẹ èyí tí ń ṣe ìmọ́lẹ̀ ìyè èyí tí wọ́n ti gbèsè ayé mi láti mú kí gbogbo tí ń ṣe òkùnkùn kọ́mọ́ sí ní pàtàkì lórí ayé mi mọ́ èyí tí gbogbo ṣe òkòkò sí ní pàtàkì lórí ayé mọ́ ètò pé gbogbo kíbi tí wọ́n bá dé láyé èmi ọmọ borí èmi ó sì mọ lékè bẹ́ẹ̀ ni èmi ó sì mọ ṣe rere sá ní gbogbo ọ̀nà mi mo sọ wípé ògo ìyìn àtọ́pẹ́ ní forúkọ rẹ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo mọ̀ sọ wípé ṣe èyí fún ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ agbára èyí tí wọ́n tún ti bá mi sọ tí wọ́n tún ti gbèsè ní ayé mi ṣe èyí fún òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ tí wọ́n tún fi di rẹ̀ múlẹ̀ ní ayé mi ní àkọ́tún láti mú kí ayé mi àdìgbò sì bẹ̀ kún fún wọn lẹ́yìn jẹ́ pé ayé mi sì fi kún fún ìgbàlà rẹ ìyè rẹ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ yẹ ti ṣe ìmọ́lẹ̀ aráyé ni èyí ti mọ́lẹ̀ sínú ayé mi jẹ́ pé òkùnkùn kọ́ àní kò ní pàtàkì láti lè borí mi mọ́ nítorí pé ibikíbi tó wá dé títàn lè bí ọmọ tán tí mo sì mọ gbìlẹ̀ tí mo sì mọ kálẹ̀ tí mo sì mọ mọ́lẹ̀ kedere nígbà gbogbo lọ́jọ́ gbogbo láti mọ borí gbogbo tí ń ṣe òkùnkùn nígbà gbogbo láti mọ borí gbogbo tí ń ṣe bí nígbà gbogbo àìní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni àní àyọ̀bọ̀ gbàmí láti mọ ṣe oríire tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni ọlọ́run ògo mọ̀mọ́ sọ wípé ṣe gba ọgbà tí ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ gba ọgbà tí èmi àdébí mọ́ bàbá ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o olórọ̀fẹ́ mọ̀ sọ wípé ṣe èyí fún àní àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ ni èyí tí wọ́n lọ́run ti gbèsè ayé mi àyè láti fìdí òṣù àdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ ní ayé mi àyè ọ̀rọ̀ rẹ ti ń ṣe ọ̀rọ̀ ìyè àyè ti ń ṣe ìmọ́lẹ̀ ní èyí tí ọ̀kọ̀ọ̀kan òsì lè borí rẹ àyètọ́bẹ̀lẹ́kùn òsì lè borí rẹ olúwa ọmọ ṣe o tó gbà ayé mi àní ọbẹ̀ sí tàn fún mọ̀lẹ́ àdókùn fún mọ̀lẹ́ nípa ìfi tó àdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ ní ayé mi ìjẹ́ pé ẹnikẹ́ni òsì ṣe àyè ní ojú láti ṣe ìyọlọ àbíyẹnra fún mi mọ́ bẹ́ẹ̀ ni kòrò dààmú àṣìṣe kò sí fún mi mọ́ ìtòrí pé níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo tí wọ́n bá dé èmi ó túbọ̀ mọ̀ tàn gbogbo ìtàn ní àyè gbogbo tí o kọ̀ọ̀kan àní ó sì mọ̀ jẹ́ àwa sí níbikíbi tí wọ́n bá wà ní gbogbo ayé ògo ní forúkọ rẹ òun ṣe ológo jùlọ bàbá gba ọpẹ́ olúwa gba ìyìn olúwa gba ọpẹ́ olúwa gba ìyìn ó ṣe bọ̀ bá wọn bá àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ ọlọ́run àánú ni mo béèrè fún
ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mí di mímọ́ nítorí pé kí ni wọ́n mọ̀ wípé ní ti pípé ebi ò pé níwájú ìwọ Ọlọ́run alààyè èmi ò sì ní àbáwí kan tí mo fẹ́ ṣojú pé kí ni dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mí di mímọ́ àdúrà rẹ̀ dàn ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú ni mo béèrè fún èmi ò ní àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ pé bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ ìwọ lẹni tó di ìdáríjì lọ́dọ̀ àdìkí àyèmọ̀ bẹ̀rù rẹ Ọlọ́run aláyéráyé àánú ni mo béèrè fún ní orúkọ Jésù ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ àìtẹ́rì ti Jésù Kristi bàbá ṣàánú gbogbo ẹ̀ṣẹ̀ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ àìnú gbogbo orékọjá ẹ̀ṣẹ̀ mi nítorí pé ìwọ ni Ọlọ́run tí ọwọ́ Ọlọ́run dodo ìwọ ni mímọ́ ìwọ ni pípé àìrí kò sí ẹ̀rí rere kan àìlẹ́yìn rẹ sẹ́ bàbá àánú ni mo béèrè fún o bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yà gbogbo orékọjá mi jì nù ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ ọ̀yà sọ mi di mímọ́ níwájú rẹ àìrí gbogbo orékọjá ẹ̀ṣẹ̀ àtàtìdè mi nù ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ sẹ́ Ọlọ́run àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí nítorí ti Kristi Jésù bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ ọ̀yà dárí gbogbo àtìdè mi jì mí ọ̀yà sọ mi di mímọ́ rẹ ti gbogbo agbá tó fi jẹun àánú ni mo béèrè fún bàbá èmi ò ní àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ pé bàbá ṣíjú àdúrà mi dárí jì mí ọ̀yà sọ mi di lóòní rúrọ̀ lòun yóò kún ìgbà ṣe níwájú rẹ ìyẹn kọ́ ní kókó Olúwa àánú ni mo béèrè fún bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ nínú àdúrà àtìdè mi nìkan bátá agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìrìn àjò oṣù kẹjọ látún ti mú yìí o wá ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí yóò mú kí ọ̀rọ̀ rẹ nítòótọ́ kó fìdí múlẹ̀ nínú ayé mi kí ayé mi sì kún fún ìmọ́lẹ̀ rẹ pátápátá nípasẹ̀ Kristi Jésù nítorí ti Kristi Jésù gbogbo tí ń ṣe àkọsílẹ̀ gbogbo pátápátá èyí ò tá a kọ nípa mi àbí èyí tí wọ́n tún ti pète pèrò láti kọ láti mọ fẹ̀sùn kàn mí láti mọ ayé mi lọ́nà àbí ohunkóhun kan tí ń ṣe tèmi Olúwa kó di píparẹ́ àti ohun tí wọ́n kọ ni o àti ibi tí wọ́n kọ sí ni o àti ohun tí wọ́n lò tí wọ́n fi kọ ni o àtàwọn tí wọ́n kọ kí wọ́n di píparẹ́ ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ní ti gbogbo iṣẹ́ àṣeparí àwọn ka ènìyàn èyí tí wọ́n ṣe àbí èyí tí wọ́n ti ṣe àbí èyí tí wọ́n tún gbèrò láti ṣe Ọlọ́run gbogbo wọn pátá kí wọ́n yọ dànù kí wọ́n jẹ ohun tí kò ṣe ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ni àwọn ohun tó wà nínú ayé mi àbí àwọn nǹkan tí mo ń ṣe tí yóò fògo fún Ọlọ́run tí Ọlọ́run dùn sí kóyá kó di ìfàtútù gbogbo kó lu ayé mi kó sì di rúrú dànù kó di jíjórun tẹ́rútẹ́rú kó mọ̀ sí kó ẹyọ kan nínú ayé mi mọ́ nítorí pé kí ni òun dá mi fún ògo àti inú ògo rẹ̀ kì í ṣe fún ìbànújẹ́ rẹ̀ ṣe ìrìbọmi fún mi ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run bẹ̀rẹ̀ láti nínú àjò oṣù kẹjọ yìí lọ ọ̀yá àníjú tí àtẹ̀yìnwá lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo ní gbogbo rẹ̀ àjọ bí kíbi ó kéré dé lágbàáyé wá túbọ̀ dá mi láre ju tàtẹ̀yìnwá lọ kí túbọ̀ mọ̀ ní ìdáláre gba tàtẹ̀yìnwá lọ ìdáláre kó túbọ̀ jẹ́ tèmi nígbà gbogbo tàtẹ̀yìnwá níwájú ẹni yòówù kó wù kí n lè wà ṣe ìrìbọmi fún mi ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run àìkí òtítọ́ àti òdodo rẹ kó fìdí múlẹ̀ lọ́yẹ̀ pátá bó ti fìdí múlẹ̀ lọ ire ojú rere rẹ àánú rẹ ìgbéga ìṣelógòdà láti dáláre rẹ àti ìbùkún rẹ àti ti ènìyàn gbogbo kí túbọ̀ mọ́ rí wọn gbà ju ti àtẹ̀wá lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ọ̀rọ̀ àìnímọ́kẹ́ o àìníwá fi tí òtún àti òdodo ọ̀rọ̀ múlẹ̀ nínú ayé mi àìní orúkọ Jésù Kristi àìníwá fi tí òtún àti òdodo ọ̀rọ̀ múlẹ̀ nínú ayé mi nítorí ti Jésù Kristi Olúwa ayakọ̀wá ṣèrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi olú àyè ṣèrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ni gbogbo tí ń ṣàwọn àkọsílẹ̀ gbogbo tí a ti kọ sí nípa tèmi àyè láti mọ fẹ̀sùn kàn mí àbí èké tí wọ́n tún ṣètò láti kọ nípa tèmi sẹ́ àyè láti mọ fẹ̀sùn kàn mí láti mọ fi ẹ̀mí láti mọ fi ẹ̀mí àbí ohun kan ti ṣe tèmi àyè orúkọ Jésù Kristi gbogbo kò ti pípa
parẹ́ àti ohun tí wọ́n kọ́ ni o àti ibi tí wọ́n kọ́ sí ni o àti àwọn tí wọ́n kọ́ ni àti ohun tí wọ́n fi kọ́ lórúkọ Jésù gbogbo kí wọ́n di pé parẹ́ àrí nípa fífi nítorí ọ̀rọ̀ rẹ sẹ́ àrí tí wọ́n ti fi jẹ́ múlẹ̀ nítorí pé wọ́n lọ gbé ọ̀rọ̀ ìgbàgbọ́ Olúwa àrí sí èrè bọ́ bíṣọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù rẹ̀ sẹ́ àrí ní orúkọ Jésù rẹ̀ fi òtútù àti òdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi sẹ́ nítorí Kristi Jésù gbogbo ohun tá a kọ́ nípa mi sẹ́ Ọlọ́run ayé níbi ní búburú àyè láti mọ fi ṣe mi láti mọ fi kọ́ mi àbí èké tí wọ́n tún ṣe jáde kọ́ gbogbo ẹ̀kọ́ di pé parẹ́ àti ibi tá a kọ́ sí o àti ohun tí wọ́n fi kọ́ àti ohun tí wọ́n kọ́ sí àti ohun tí wọ́n kọ́ àti àwọn tí wọ́n kọ́ gbogbo ẹ̀kọ́ di parẹ́ ní orúkọ Jésù rẹ̀ èrè bọ́bí tuntun ayọ̀ àìdíbò béèrè fún nínú ẹ̀jẹ̀ Jésù rẹ̀ àìdíbò sí tẹ̀síwájú nínú àjò oṣù kẹjọ yìí bàbá àìsí èrè bọ́bí tuntun ayọ̀ fún mi ní ẹ̀jẹ̀ Jésù rẹ̀ nítorí pé àìwọ ni Ọlọ́run ọ̀rọ̀ àyàfi Jésù àjòdò rẹ̀ múlẹ̀ nínú ayé mi ọ̀yà àìkiri gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ènìyàn àwọn ẹni bẹ́ẹ̀ ni búburú ni àìkiri gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ẹni kòkó ni Ọlọ́run ayẹyẹ èyí tí wọ́n ṣe àbẹ́ èyí tí wọ́n ṣe lọ́wọ́ ni gbogbo wọn àdìkò ti bí bàjẹ́ báyìí àdìgbò wọn kó ju yíyọ́ dànù báyìí àdìgbò wọn àdìkò tí ó ṣe àti iṣẹ́ wọn tí wọ́n ṣe parí ni o àbẹ́ èyí tí wọ́n ṣe fẹ́ ṣe ni o àti àwọn gọ́gọ́ pápá àti gbogbo agbára Olúwa àìní orúkọ Jésù ọ̀rọ̀ ṣe ọ̀yà ìgbọ̀n kó ti parí àní fi òtítọ́ àti ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi ṣe àní nípa ìrìpọ́bì tuntun àyè Jésù ni ọ̀yà àní gbogbo iṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn ni àti gbogbo àyè búburú àti àwọn àṣírí àtọ̀rọ̀ ọ̀yà gbogbo ti pé parí ní orúkọ Jésù Kristi gbogbo wọn àníkún wọn jẹ ohun tí kò sì mọ́ ní orúkọ Jésù ànígbogbo àníkún wọn òrùn dà ní orúkọ Jésù àti àwọn àtìlẹ́ àtúnṣe àti gbogbo agbára wọn àṣìṣe wọn tí wọ́n ṣe àníkún wọn dúdú àníkún wọn òrùn dà ní orúkọ Jésù Kristi àníkún wọn jẹ ohun tí kò sì mọ́ bá àní ní orúkọ Jésù mọ́ ké o Olúwa èrè bọ́ọ̀bì tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà wá ṣe fún mi fún mi ṣe fún mi ṣe àní àkọ́tún ọ̀yà wá ṣe èrè bọ́ọ̀bì tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà àyà kí ìdí ọ̀wá kó wá fi tí ó tún ìdí òtútù àjò rẹ̀ múlẹ̀ nínú ayé mi ayé mi kó tó bọ̀ kún fún mọ̀ ẹ̀bùsùn kún fún mọ̀ lọ kí ni gbogbo ohun tó wà nínú ayé mi àní kí ni àwọn ìgbé ayé tí mò ń gbé àbí ohun tí mò ń ṣe èyí tí kò fi ògo àti ìfún Ọlọ́run aláyé tí ni Ọlọ́run òdùn sí àní mo fẹ́ mọ kọ̀ ọ̀yà kí wọ́n ti fa ti gbogbo kó lu ayé mi sẹ́ ẹ̀ kò síbi kankan àyíká ẹ̀kọ́ ọyọ kan àní kí wọ́n sì dúró dànù àní kí wọ́n ti jẹun tẹ́rù ìtòrò pé kéde àgọ́ ara rẹ̀ mi ṣe tiẹ̀ mi ṣe bí kì í ṣe ayé mi kì í ṣe ṣe nìyẹn ìwọ dá mi láti mọ múnú ẹ̀dùn láti mọ mú kó ògùn ọmọ jẹ́jẹrẹ kì í ṣe láti mọ mú jẹ́ bàdùjà bí àbámọ́ láti mọ kábàámọ̀ lórí ayé mi Olúwa ṣe rìpọ́ọ̀tì tuntun àìfún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà nítòótọ́ fìdí òtún àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi ànípa nítorí ti Kristi Jésù ayé mi ọ̀yà àní kò di mímọ́ fún Ọlọ́run ara rẹ̀ gbogbo ohun tí ó fògo fún àti òfin fún ọ tí ó múnú ọdún tó wà nínú ayé mi àìkó ti fàtú gbogbo kó nínú ayé mi kó di rú dànù àìkó sì jẹ́ olùtọ́ni wá tẹ́rù àní kọ́ mọ̀ ṣe pọ̀ yẹ kọ́kọ́ nínú ayé mi mọ́ni orúkọ ti Jésù Kristi ṣé rìpọ́ọ̀tì tuntun yẹn fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayé rẹ̀ bá bọ́ mẹ̀mí mímọ́ ooo àní nípa ayé afúnká fìdí òtún àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi pátápátá àní orúkọ Jésù ayé mi kó wá pọ̀ kún fún ìmọ́lẹ̀ yìí rẹ̀ àní kó ti mọ̀ tí mọ̀ kó ti mọ̀ tọ́ lórí akẹ́gbẹ́ oṣù kó ti mọ̀ borí wákìtì mọ̀ borí oṣù ògùn pátápátá ọ̀yá àní níbi gbogbo nígbà gbogbo ní ọjọ́ gbogbo tí mo bá wà àní ju tí àtẹ̀yìn wà lọ àìbẹ̀rẹ̀ àti nínú àjò oṣù kẹjọ tàwa ni ẹ ti ń ṣe ìbẹ̀rẹ̀ àjò ògo tuntun mìíràn ni bàbá àní ìdáláre rẹ akitúbọ̀ mọ́ ni wọn gbàtà tí wọ́n lọ akitúbọ̀ àwọn tó bọ̀ dàmí láìjọ tí wọ́n lọ àìkínú àjò èjì gbogbo níbi gbogbo nínú àjò gbogbo jẹ́ máa ṣe Olúwa akitúbọ̀ dẹ̀ ìdáláre bó ṣe jẹ́ lọ àyọ̀ tó bọ̀ dàmí láìjọ bọ̀ bàtà atúmọ̀ dàmí láàrin tubu wa bá tó fi jọ́nu àìjẹ́ tó bọ̀ dà láàrin ìgbà látọ̀dọ̀ rẹ sẹ́ àìjẹ́ tó bọ̀ dà láàrin ìgbà látọ̀dọ̀ àìjẹ́ tó bọ̀ dà láàrin nígbà gbọdọ̀ ọjọ́ gbọdọ̀ látọ̀dọ̀ rẹ wa àìní nípa fífi òtí àtọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ múlẹ̀ nínú ayé ẹ̀kọ́ bàtà àìní orúkọ Jésù Kristi àìjẹ́ tó bọ̀ dà láàrin àìgbà látọ̀dọ̀ rẹ àìjẹ́ tó bọ̀ dà láàrin níbi gbogbo nígbà gbọdọ̀ ọjọ́ gbogbo níwájú ẹni yóò kó lè wà níbi kíbi òkùnrin ìdílé àgbáyé àìjẹ́ tó bọ̀ dà láàrin tubu wa bá tó fi jọ́nu ìrìbọ́ bí tuntun ayọ̀ ni mo béèrè fún o ní àkọ́tún ní orúkọ Jésù Kristi ẹ wá ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ ṣe ìrìbọ́ bí tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé ó yá àìní ọ̀rọ̀ rẹ ni àìní òtútù àti òdodo ọ̀rọ̀ ẹ á fìdí rẹ̀ múlẹ̀ yìí pátá ní orúkọ Jésù Kristi ó yá ayé mi ó yá àníkó tó bọ́ gba ìyanu rẹ̀ ìgbéga ìṣòro dálọ́dà láre rẹ̀ ojú rere orí ọ̀fẹ́ àtànú àti ìṣelógo rẹ̀ àti gbogbo ẹ̀rọ rẹ̀ àti tí ènìyàn gbogbo ó yá kí tó bọ́ ní wọn bàtà tí wọ́n lọ àìnínú àjọ oṣù kẹjọ ó yá àníkí tó bọ́ rí àánú orí ọ̀fẹ́ ojú rẹ̀ lọ́wọ́ àtàtìlẹ̀ àti gbéga rẹ̀ àìṣelógo dálọ́dà láre rẹ̀ àti tí ènìyàn kí tó bọ́ ní wọn bàtà tí wọ́n lọ ayé mi kó tó akó fún ìyanu àti eré àjọlógo tó ga jọ ojú ẹ̀sìn wa lọ ní orúkọ Jésù Kristi bàbá àní rìpọ́ọ̀tì tó yà ṣe fún mi ẹ̀jẹ̀ Jésù Kristi òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ ni àní ní orúkọ Jésù àfìdí rẹ̀ múnú ẹnu ayé mi àìkọ́ wa pẹ̀lú gba ìyanu oṣù gba ìyanu rẹ̀ lọ àní orí ọ̀fẹ́ àánú ojú rẹ̀ àti ìrọ̀lọ́wọ́ àti àtìlẹ́ àti gbé àṣọlógo dálẹ̀ rẹ̀ àti tí ènìyàn gbogbo ẹ̀yà kótó bọ̀ rí wọn gbàjú àti wá lọ àìní gbogbo nígbàgbọ́ lọ́jọ́ gbogbo àìrí ayọ̀mí kótó bọ̀ gbòòrò kótó bọ̀ gbẹlẹ̀ kótó bọ̀ fún togotogo tàṣítàṣítò àti wá lọ Olúwa kún mi fúnlẹ̀ mi àtàgbára rẹ̀ Olúwa kún fúnlẹ̀ mi àtàgbára rẹ̀ Olúwa àdìsí àrùn yà ṣe ìrìbọ mi fún inú ẹ̀jẹ̀ Jésù Kristi yà ṣe tẹ̀lé inú ayé mi kótó bọ̀ gbogbo rẹ̀ dá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tọ̀ agbára àti ní ẹ̀mí mọ́ rẹ̀ mo béèrè fún ó ní nínú rẹ̀ ní ìyè wà ìyè náà sì ní ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì ìmọ́lẹ̀
nínú òkùnkùn náà ò sì lè borí rẹ̀. tí kí ọ̀rọ̀ náà lè fìdí múlẹ̀ nínú ayé rẹ̀ nítòótọ́, tí ìmọ́lẹ̀ ìyè yẹn yóò sì wà nínú ayé rẹ̀ tí ó sì máa jẹ́ ìmọ́lẹ̀, tí ìmọ́lẹ̀ ó sì máa borí òkùnkùn, tí òkùnkùn sì ní lè borí rẹ̀, ó nídìí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní àkọ́tún. Ìrìn àjò oṣù kẹjọ yìí, Olúwa wá tó mú mi pọ̀ sí ju ti àtẹ̀wá lọ ní agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀, nípa fífi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítòótọ́, kí ayé mi kó tó kún fún ìyè àti ìmọ́lẹ̀ rẹ̀, èyí tí a pé ń borí òkùnkùn tí òkùnkùn sì lè borí rẹ̀ rárá tọ̀ lábẹ́ àkóso bó ti wù kó rí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ti fìdí rẹ̀ múlẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Ọlọ́run ayé rẹ̀ ó yá gbé wọ̀ mí lójijì. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún ayérayé àtòbíjọ́ ní orúkọ yóò gbé wọ̀ mí lójijì. Àríbí wọn sì ń tẹ̀síwájú nínú ìrìn àjò mi, nínú ìrìn àjò oṣù kẹjọ yìí, gbogbo agbára tó fi yàtọ̀ kó mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ní orúkọ Jésù Kristi. Ó yá àríní ti gbogbo pátápátá, àrí tí ń ṣe àrí ìgbà ìmọ̀ àyígbà ìtútóbi rẹ̀ agbára rẹ̀ ó yá tó gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù Kristi. Ayé mi kó tó wá kún fún àní òtítọ́ àti òdodo àti ọ̀rọ̀ rẹ̀ iye rẹ̀, ayé mi kó tó kún fún mọ́lẹ̀ àti òtítọ́ fún mọ́lẹ̀ lọ, èyí jẹ́ pé ayé mi tó mọ̀ tán láti mọ gbogbo tí ń ṣe iye kankan, èyí tó kọ́kọ́ òsì lè borí mi. Olúwa kọ́ mi fún mọ́lẹ̀ àti akún fún agbára, akún fún ẹ̀mọ́ rẹ̀, àgẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ti fìdí rẹ̀ múlẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mọ́ àti agbára rẹ̀, ayé mi kó tó kún fún iye rẹ̀, èyí tó ṣe mọ́lẹ̀ ara yẹn ni, àyíké mọ́lẹ̀ kó sì mọ mọ́lẹ̀ láti mọ gbogbo tí ń ṣe kankan, àní tí òkùnkùn òsì lè borí àpapàtà. Olúwa fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ní ayé mi, àní nítorí ti Kristi Jésù. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, àní ju gbogbo àwọn ètò tí ó yá kún fún ẹ̀mí àti agbára rẹ̀, ó yá ní orúkọ kún fún ẹ̀mí àti agbára rẹ̀, ó yá àní òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ wá fìdí múlẹ̀ ní ayé mi nítòótọ́ àti nítòdodo, àní kí èmi ọ̀rọ̀ iye rẹ̀ ni èyí tí ń ṣe ìbálẹ̀ rẹ̀ akún wá gbèlè ní ayé mi, àkọ́bẹ̀ gbèlè ní ayé mi, àyíká ìbò tí mo kún fún mọ́lẹ̀ rẹ̀ èyí tí ń borí òkun tí òkun kò sì lè borí ẹ̀ pàpàtà. Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, èyí náà mímọ́ àtàgbára mo bèrè fún bá gbé wọ̀ mí lójijì. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ọ̀rọ̀ rẹ̀ ó fi fìdí múlẹ̀ nínú ayé mi nítòótọ́ àti nítòdodo, èyí tí èmi ó sì lè mọ jẹ́ ìmọ́lẹ̀ tó ń borí òkùnkùn tí òkùnkùn ò lè borí rẹ̀ ní gbogbo ọ̀dọ̀ mi pátápátá, tó bẹ́ẹ̀ débi wípé àní kò síbi tí èmi ó wà tí ayé ò ní gbà mí láti mọ ṣe rere, tó bẹ́ẹ̀ débi wípé kì yóò ṣe ohun kan tí ó nira tí ó ṣòro fún mi láti ṣe ní rere mọ́, tó bẹ́ẹ̀ débi wípé kí ni ohun rere ayọ̀ gbogbo ìrọ̀rùn ní ọmọ bá dé fún mi láti mọ wá sí ìmúṣẹ, nítorí pé kí ni òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ ó fìdí múlẹ̀ nínú ayé mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún ayé rẹ̀ yá gbé wọ̀ mí lójijì. Ayé àyẹ̀wò kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ jù àti wá lọ. Èmi àyẹ̀wò kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára jù àti wá lọ. Ó àyè láti lè fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ búlẹ̀, èyí tí ń ṣe ọ̀rọ̀ ìyè ni, èyí tí ń ṣe ìmọ́lẹ̀ ara ayé ni, èyí tí òkùnkùn òsì lè borí rẹ̀ ni. Bàbá ọ̀yá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni, ọ̀yá àyè tòótọ́ àti òdodo, ọ̀yá kí ọ̀rẹ́ kó sì fìdí múlẹ̀ ní ayé mi. Ayé mi àyè kó tó bọ̀ kún fún mọ́lẹ̀ rẹ̀, ìmọ́lẹ̀ àyè tó ń borí òkùnkùn tí òkùnkùn òsì lè borí rẹ̀, àyè tó bẹ̀ àyè kó tó ayé mi àyàkọ́bẹ̀ ti gbà ìyanu àti gbéyàwó sínú ògo ọ̀tun. Olúwa àyè kí gbogbo ti ṣe rere ayọ̀ ẹ kọ́bẹ̀ sí aṣọ fún mi nígbà bóyá tí mo ṣe, kí ayé kọ́bẹ̀ sí gbàgbé níbi bóyá tí mo ṣe rere. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe. Olúwa àní òtítọ́ àti ọ̀rọ̀ rẹ̀ ni, àyè tí ń sọ̀rọ̀ yé ni, tí ń tó kí mọ́lẹ̀ ara yé ni, àyè kọ́ fìdí múlẹ̀ bí ayé pàápàá ní tuntun àti òdodo. Ayé mi akọ́dọ̀ kún fún mọ́lẹ̀, àyè tó ń tàn tó sì borí òkùnkùn, èyí tí òkùnkùn ò sì lè borí rẹ̀ rárá tó bó ti bò kó rí. Àyè débi wípé ayé mi akọ́ kún fún ìyanu ayé gbéga sólógo, oore ayé gbogbo akọ́bẹ̀ sí jìrọ̀ fún mi láti mọ̀ ṣe. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́, èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèèrè fún agbèwò ní dídí, èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèèrè fún ní àkọ́tún ní orúkọ Jésù ẹgbẹ́ wọ̀n mi lójijì. Ayé rẹ̀ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún ní orúkọ Jésù Kristi. Àjùlọ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún ní orúkọ Jésù Kristi. Àdídí àkọ́tún mo tẹnu mọ́ bàbá, èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà olùgbé wọ̀n mi lójijì. Ayé àdí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo bèèrè fún olùgbé wọ̀n mi lójijì. Gbogbo agbára tó fi sọ̀rọ̀ yà kún fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ ṣe. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Ọlọ́run. Ìrìn àjò oṣù kẹjọ mìíràn ni Olúwa àtúbọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ jù tàtẹ̀wá lọ, láti lè fìdí òtítọ́ àdúgbò ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi pátápátá nítòótọ́ nípasẹ̀ Kristi Jésù.
ọ̀yá ìyanu ayọ̀ kó bẹ̀rẹ̀ nínú ayé mi láti sin lọ ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ire kó bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ àti gbéga gbogbo kò ṣeéṣe ayé mi kó bẹ̀rẹ̀ sí di ṣíṣe fún mi báyìí pátápátá nítorí pé kí ni ọ̀rọ̀ rẹ ní ìmọ́lẹ̀ tí ń borí òkùnkùn tó òkùnkùn ò sì lè borí rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà mímọ́ rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lójijì ayé rẹ̀ àríkúbọ̀ kọ́ mi fún náà mímọ́ àti agbára rẹ̀ ṣe ẹ̀ tóbi jọ àrí mo béèrè fún iná mímọ́ àti agbára rẹ̀ ní àkọsù àti àwọn àlọ́ àríbọ̀ sí tẹ̀síwájú nínú àjọ oṣù kẹjọ ìpòlẹ̀ agbára àti oore ọ̀fẹ́ rẹ̀ ọ̀yá ayé mi kó túbọ̀ kún fún òtítọ́ àti òdodo àti agbára àti ọ̀rọ̀ rẹ̀ ni àrí nípa jíjọ àti àwọn àlọ́ ọ̀yá àrí kí ọ̀rọ̀ rẹ̀ kó wá túbọ̀ fìdí rẹ̀ múlẹ̀ lórí àjọ àti àwọn àlọ́ àrí ní tòótọ́ àti ní òdodo ọlọ́rọ̀ ọ̀rọ̀ àrí wá túbọ̀ fìdí sótò àdọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ lórí àjọ àti àwọn àlọ́ ayé mi kó túbọ̀ kún fún àmì ìyanu rẹ̀ bó ti kó fún ìyanu àrí kó túbọ̀ gba ìyanu àyè bó ti gbà lọ kó túbọ̀ gba ire àyè bó ti gbà lọ àyè tó ti wá kó túbọ̀ gba ìgbéga àyè tó ti wá lọ ó àní láfi jẹ́ òtútù àti òdodo múlẹ̀ lórí ayé mi ní tòótọ́ èyí tí ń sọ̀rọ̀ ìṣe jẹ́ pé àní ó jẹ́ tè mọ́lẹ̀ aráyé ni èyí tí ìborí òkùnkùn tó kù òsìlè borí rẹ̀ ni olóòrùn ayé bàbá àyà fi jẹ́ òtútù àti òdodo múlẹ̀ lórí ayé mi bàbá àyà fi jẹ́ òtútù ọ̀rọ̀ múlẹ̀ lórí ayé mi ọlọ́run ayé àyà fi jẹ́ òtútù àti òdodo múlẹ̀ lórí ayé mi ní tòótọ́ ayé mi apọ̀ bẹ̀ sí gba ìyanu rẹ̀ sọ̀rọ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ bá gbé wọ̀ mí lójijì àní dẹ́ mímọ́ àti agbára rẹ̀ bá gbé wọ̀ mí lójijì àní kí ṣe ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ yẹrẹ ni èyí ṣe mọ́lẹ̀ ni àní tí mọ́lẹ̀ ní okùn tó kùn sí ebó rẹ̀ ni olúwa àní kó fìdí múlẹ̀ lórí pátá ní òtútọ́ yà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ayé mi kó bẹ̀ sí gba ire ayọ̀ ìgbéga sóko olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ní gbogbo ọ̀nà àní ìyanu ayọ̀ ìgbéga orí ayọ̀ àní kó bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbó wọ̀mí lójijì iná mi mímọ́ àti agbára rẹ̀ ni mo bèrè fún agbó wọ̀mí lójijì àní iná mi mímọ́ àti agbára rẹ̀ olúwa agbó wọ̀mí lójijì ní orúkọ Jésù èyí ọ̀rọ̀ rẹ̀ àti òtún àtòdodo rẹ̀ ni èyí ń ṣe iye àti ìmọ́lẹ̀ ara yé ni àníkọ́ gbèrègbè ayé mi kó fìdí múlẹ̀ ọjà mi ní tòótọ́ àníkí ayé mi àníkọ́ tó kún fún mọ́lẹ̀ rẹ̀ tí mo kún tó kún òsì lébùrẹ̀ pàpàtà bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ayé mi kó bẹ̀rẹ̀ sí gba eré ayò olùgbé aṣọ́gbó ayé kó kún fún ìyànú tòdodo rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ àwọn kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti fìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti fìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ èyí tí ń ṣe iye aráyé tó jẹ́ ìmọ́lẹ̀ ìtọ́mọ́lẹ̀ ní òkú tó kàn ó sì lè borí rẹ̀ nínú rẹ̀ kí tó wá di àpáta ìjìgbòlù iná àti ara jóni nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lò láti mọ jóni pátápátá gbogbo tí ń ṣe ohun kòkò sátánì àtàrí kékeré èyí òkòwò tó jẹ tó bá tún dúró lójú àbí tó bá tún dìde ìyọlọ́nu mìíràn fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀n mi lódìdí àní fún òrìn àjò oṣù kẹjọ olúwa àníwá pọ̀ tóbi kún fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ìjọsìn àti wọn lọ́sẹ̀ ó bàbá àyìn láti lè fi ìdí òtún àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi pátápátá èyí tí ń ṣe ọ̀rọ̀ ìyè tó jẹ́ ìmọ́lẹ̀ aráyé ni èyí tí wàá mú ká ayé mi kó tó wá jẹ́ ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ nínú òkùnkùn tí òkùnkùn ò sì lè borí rẹ̀ bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe ọ̀yà àríkí òtítọ́ àti òdodo rẹ̀ àríkọ́ wá fìdí múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ àti ní òdodo èyí tí ń ṣe ọ̀rọ̀ ìyè tó jẹ́ ìmọ́lẹ̀ aráyé kí ayé mi kó tó kún fún mọ́lẹ̀ tó ń borí òkùnkùn tó kùn sí lè borí àpáta jù àtìwọ́dọ̀ orúkọ Jésù rẹ̀ ṣe bàbá àìnínú rẹ̀ kó di àpáta jìgbòrò ìdí àtàràjò nínú rẹ̀ pàpàtà tiwọn lọ àìnínú rẹ̀ kí n tó wá di àpáta jìgbòrò ìdí àtàràjò nínú rẹ̀ tiwọn lọ àìláti mọ kọlù àìláti mọ lòlòlò àìláti mọ jòrò tẹrù gbogbo tí sẹ́tẹ̀ndà àtàrí kékeré àti ẹ̀bùn àtàwọn kan níbẹ̀ gbogbo àti àwọn àtìlẹ̀ àti gbogbo agbára àwọn pátá àìláti mọ kọlù láti mọ lòlò láti mọ jòrò tẹrù bàbá ayakun fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ̀ èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà gbogbo ọmọdé díje èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà gbogbo ọmọdé díje èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún o bàbá ayà gbogbo ọmọdé díje olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo tẹnu mọ́ olúwa àríkí àti òdodo ọ̀rọ̀ rẹ̀ ni àríkọ́ àfìdí múlẹ̀ nínú ayé mi tí ń ṣe ìmọ́lẹ̀ àti ṣe ìyè aráyé tí ń ṣe ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ aráyé ni àìtí ìmọ́lẹ̀ tí ó kojú ayé mi kó àtúbọ̀ kún fún ìmọ́lẹ̀ rẹ̀ ni àìláti mọ̀ tọ́jú àti wàá lọ tí ìmọ́lẹ̀ ní okòó tó kò sí lè borí rẹ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyàtọ̀ sọ mi dá pàtàkì dìbò ní àtàràjọ nínú rẹ̀ láti mọ̀ ojú olùtọ́rọ̀ gbogbo ṣiṣẹ́ dáadáa àṣírí àti ọmọ òkùnrin níbi kí yóò kún ti lè dá àbí níbi yóò kún lè wà ìdágbé ìkéde akọ̀nà láti mọ̀ lọ lùlú pa àmọ́ fún tuntun bá kún fún ẹ̀mí mímọ́ kọ́ mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ kí ọ̀rọ̀ rẹ̀ kó wá fìdí múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ èyí tí ń ṣe ìyè
tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé tí ayé mi tí ó sì kún fún ìmọ́lẹ̀ nítòótọ́ ètí ń borí òkùnkùn tí òkùnkùn ò sì lè borí rẹ̀. Nínú rẹ̀ ọ̀yá wá túbọ̀ sọ bí kí n wá túbọ̀ di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ kí tó wá di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ èyí tí ń gbé gbogbo tí ń sí ẹ̀rù àti jìnnìjìnnì mi. má gbàgbé o gbogbo àwọn ẹni ibi sẹ́tàn àtàrí rẹ̀ tí má fẹ́ ṣiṣẹ́ wọn mo kọ́kọ́ gbé ẹ̀rù wá àbí jìnnìjìnnì wá ṣùgbọ́n tí wọ́n bá ti ní ẹ̀rù àti jìnnì tó ju gbogbo ẹ̀ lọ tó ju títí wọn lọ tí wọ́n bá ti ń gbé dé ọkàn gbé tí wọ́n mi ní àwọn ni wọ́n bá di kíni wọ́n bá tún bẹ̀rẹ̀ sí bẹ̀rù tí jìnnì wá bù wọn pátápátá. ìyẹn nìkan kọ́ wọ́n di ohun tó mọ̀ kọlù tó sì mọ̀ lọ lóru tí kò sí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n mọ̀ rí ọwọ́ mọ̀ sá. so porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí yóò fìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ àti lódodo èyí tí ń ṣe ìyè aráyé tí ń ṣe ìmọ́lẹ̀ ni èyí tí ayé mi ó túbọ̀ kún fún ìmọ́lẹ̀ tí ó túbọ̀ mọ́ tàn nínú òkùnkùn tí òkùnkùn ò sì lè borí rẹ̀ ayé mi kó túbọ̀ tí ó mú káyé mi kó túbọ̀ kún fún ẹ̀rù àti jìjìnnì rẹ̀ pátápátá láti mọ gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìjìnnì mi jẹ́ pé kíbi tí wọ́n ti kórajọpọ̀ níbi kórajọpọ̀ mìíràn tán kórajọpọ̀ níbi ní búburú nípa tèmi ni àmúyọ́ bí ọtí wájú dùn ni wọ́n mọ ìjà tó mọ̀ sí mọ̀ jẹ́ láwọn jọrun àti wọ́n sì mọ̀ sòfò dànù àti wọ́n sì mọ̀ jẹ́ ẹni àgbẹ̀mí pàápàá gbígbí iṣu àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún ní àkọ́tún bàbá gbé wọ̀ mí ní dídí ayérayé àtúbọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ètò àtiwá lọ láti ọ̀rẹ́ àtúbọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ètò àtiwá lọ nínú rẹ bàbá àríwá pọ̀ fi ìdí òtún àdúgbò ọ̀rọ̀ rẹ búlẹ̀ gba ayé mi ṣe èyí tí ń ṣe àìní ọ̀rọ̀ ìyè àìní tí ń ṣe ìmọ́lẹ̀ ara ayé ni àìjẹ́ pé àyà ayé mi ó túbọ̀ kún fún ìmọ́lẹ̀ rẹ àìtí ó ń tàn àìtí ń borí òkòkò tí òkòkò sì lè borí rẹ bàbá àìní rẹ kí mo wá jẹ́ kí mo túbọ̀ jẹ́ ẹ̀rù ńlá àti jìjà nínú rẹ èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìnnìjìnnì gbogbo mi tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àìní gbogbo kẹ́nikẹ́ni àbí kọ́ra ìkúrò àbí tó kọ́ àjọpọ̀ níbi ní gbogbo nípa tèmi àìdínú àjọ oṣù kẹjọ àmúyó bí ọtí wájú náà àìkú wọ́n bẹ̀rẹ̀ sí mo jẹ àwọn àmúyó láìsí àdùn kankan àìní àjẹun kọ́ mọ jẹrẹ àwọn àjẹun wájú láìsí àdùn kankan àìní kí wọ́n bẹ̀ sí ti di ohun àgbèmí nínú kó nígbà tí wọ́n àti wọ́n gbẹ́ kòtò ní nínú gbogbo kòtò tí wọ́n á gbé ṣe àìkú wọ́n bẹ̀ jẹ́ ẹsẹ̀ wọn bọ́nú àwọn tí wọ́n dẹ sílẹ̀ àìkú wọ́n sì mọ ọdún dànù ìdọ́rọ̀ àkọ́kọ́ ní píparọ́ àìní gbogbo àwọn ibi wọ́n parọ́ wọ́n rún dànù bọ́tà àti ilé àtúnà àti gbogbo agbára wọn bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún mo bẹ̀rẹ̀ agbéwọ̀n mi lójijì èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún mo bẹ̀rẹ̀ agbéwọ̀n mi lójijì olóòrò ayérayé bàbá àìní ọ̀rọ̀ iye rẹ̀ ni ètí ń ṣe ìmọ́lẹ̀ ara ayé ni ọ̀yà àìkọ́ àtúntì rẹ̀ múlẹ̀ ní ayé mi ní tòótọ́ àti ní òdodo ayé mi àìkọ́ tọkùn fún ìmọ́lẹ̀ rẹ̀ tí ń tàn lókun tó kò sì lè borí rẹ̀ rẹ̀ àtọ̀ olúwa kébà tó wá jẹ́ ẹ̀rù ńlá àti jìjà ní ọ̀pọ̀ àti wá lọ àìjẹ́ pé gbogbo kíbi tá gbogbo ìkórajọpọ̀ ètò àtúnkórajọpọ̀ nínú ìrìnàjò oṣù kẹjọ mìíràn tàtún wáyé àmúyọ́ bẹ́ẹ̀ tó kọ́ ọmọ mọ̀jẹ́ náà lókun mọ̀sẹ̀ mọ̀jẹ́ náà jẹun àìkú mọ̀ jù sí gbogbo kòtò tí wọ́n bá gbẹ́ àìtí wọ́n sì jí wọ́n tẹ̀sẹ̀ mọ́ àti wọ́n ti tẹ̀ àìkú mọ̀ tó ohun àgbègbè àti ohun àgbègbò àìkú pátá pátá kò sí ibi kankan àti àwọn àti àti gbogbo agbára pátá bàbá kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún nẹ́ẹ̀mí mímọ́ ọ̀yà kún bàbá ìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà gbé wọ̀ mí lójijì ìnẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí lójijì. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè. Ọlọ́run mo ń béèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ gbé wọ̀ mí lójijì láti lè fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi èyí tí a ti kọ́ wípé ọ̀rọ̀ náà sì ní ìyè aráyé tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ ní òkùnkùn òkùnkùn sì lè borí rẹ̀ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi ìpè mi ìrì ayé mi pátápátá tẹ mọ́tò gba àwọn ọ̀ràn ìṣáájú láì kó ọyọ kan gbogbo ẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí di gbígbà fún pátápátá kó sì mọ̀ jí lò fún mi láì mú ìnira kankan dání nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ ìdùnnú àti ìtura porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ bọ̀ bèrè fún ayérayé agbéwọ̀ mi lójijì nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dá ayérayé agbéwọ̀ mi lójijì ègbé àníyànmọ́ yà kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe àtòyọ́ akọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọlọ́run ayérayé òtítọ́ àti ọ̀rọ̀ rẹ̀ di àní nítòótọ́ yà kọ́ fìdí múlẹ̀ nínú ayé mi ṣe èyí tí a ti kọ́ wípé àní ọ̀rọ̀ rẹ̀ di ìyè náà àní tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé àní tí ìmọ́lẹ̀ ṣe mọ́lẹ̀ okòtókùn òsì lè borí rẹ̀ ayé mi ọ̀yà kọ́ akún fún ìmọ́lẹ̀ rẹ̀ àti sọ́dọ̀ àdúró rẹ̀ àní tí tẹ̀dọ̀ okòtókùn òsì lè borí rẹ̀ bàbá àní gbogbo tún ṣe ògo mi àní ìyá àyànmọ́ mi ṣe dàbí rẹ̀ mi gbogbo pátá
àyíntẹ́ mọ́ ògùn àwọn ọ̀ràn ṣáájú tó yẹ kí wọ́n ti mọ̀ nílò ojú kò ní bàbá àìkọ́bẹ̀ sì gbé wà fún pátá lórúkọ Jésù láì kò síbi kankan àìkọ́bẹ̀ sì gbé wà fún pátá láì kò síbi kankan bàbá kọ́ mi fún mọ̀ ní ẹkùn agbára àti iná mi mọ̀ ní àkọ́túnṣe iná mi mímọ̀ àti agbára mo fi lákòótọ́ agbé wọ̀ mi lójijì ọ̀la iná mi mímọ̀ àti agbára rẹ̀ dáadáa tó kọ́ agbé wọ̀ mi lójijì olúwa àríkí òtítọ́ àti ọ̀rọ̀ rẹ̀ àríkí ṣe ìmọ́lẹ̀ iye ni àríkí ṣe ìmọ́lẹ̀ ara iye ni ẹ̀ kófìdí múlẹ̀ ìlú ayé pátá àríkí ọ̀rẹ́ kófìdí múlẹ̀ ìlú ayé pátá ní tòótọ́ olúwa ayé mi wá kún fún mọ́lẹ̀ tí mọ́lẹ̀ okùn tó kùn sí lè borí rẹ̀ gbogbo tí ń ṣe ògo mi àní ìpè mi ire mi àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi ẹ̀tọ́ mi pátá gbogbo àní gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ṣáájú sẹ́yìn kún òtún olóòtú ẹ̀fíkún ni pátápátá àyàgbẹ́ kọ́bẹ̀ sì ti gbé fún pátá nípa agbára àti àṣẹ rẹ̀ àgbẹ̀ kọ́bẹ̀ sì ti gbé fún pátá nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gígùn àti túra àti dẹ́rẹ́ àti ìrànlọ́wọ́ àti àṣẹ àkọ́bẹ̀ sì jí lò fún pátá láì mú ìnira kan dání àkọ́bẹ̀ sì jí lò fún pátá nínú ọ̀pọ̀lọpọ̀ àní ayọ̀ àti dídùn àti àlàáfíà àti túra olúwa ya kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára ní àkọ́tún mo bẹ̀ fà gbé wọ̀ mi lójijì iná mi mímọ́ àti agbára rẹ̀ ní àkọ́tún láwọn àgbà gbé wọ̀ mi lójijì olúwa tó kọ́ mi fún iná mi mímọ́ àti agbára ní àkọ́tún ya gbogbo tí ń ṣe ògo mi ìpè mi ire mi ayọ̀ mi gbéga mi ṣe ire mi ya kọ́bẹ̀ sì ti gbà fún pátá nípa ìfífí òtítọ́ òtàdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi ayé mi àkọ́dọ̀ kún fún mọ́lẹ̀ tó ń tàn lókun tó kún òsì lè borí rẹ̀ rárá àtọ̀ bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbàrà rẹ̀ ṣe iná mi mímọ́ àtàgbàrà rẹ̀ akún fún gbogbo ọ̀mí lódìdí àdí ọ̀rọ̀ òṣèré akófìdí múlẹ̀ rẹ̀ tí ń ṣe iye tí ń ṣe mọ́lẹ̀ ara yé ni ayé mi kọ́ akún fún mọ́lẹ̀ yìí tí ń bọ́ lókun tó kún òsì lè borí rẹ̀ gbogbo tí ń ṣe ògo mi àní ìpè mi ire mi ayọ̀ mi ṣídàbí ayọ́mọ̀ mi orere gbogbo tí ń ṣe tèmi pátá tẹ mọ́ ògo àwọn ọ̀run ṣáájú ìjọ ẹkún òtún òrí ọ̀tọ̀ fi kún wá gbé ọkọ̀ bẹ̀ sí gbà fún kó sì mọ́ tí ló fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà jùlọ àti gbé àṣírí àdúrà dàlá rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára olúwa kún fún ẹ̀mí mímọ́ olùwàkùn bàbá agbára tí wà tí nígbà tí wọn bọ̀ agbó wọn lódìdí tí wọ́n bá ti fi lọ́lọ́ mi. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ìrìn àjò oṣù kẹjọ látó ti bèrè yóò fi ìdí òtítọ́ àti ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ kí ọ̀rọ̀ rẹ kó fìdí múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ ní tòótọ́ ní òtítọ́ àti ní òdodo ìkórè ayọ̀ àti àlàáfíà ọ̀yá kí n bẹ̀rẹ̀ sí ní kó èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ èrè tó kún fún bùkún ògo ọlá ẹwà ìgbéga ìṣerúgà ìdálọ́ àti ìdálọ́ àti ìṣelógo ńlá ọ̀yá kí n bẹ̀rẹ̀ sí ní kó tó bẹ́ẹ̀ táyé kò ní sí láti gbàdé wípé àmọ́yé gba àwọn ènìyàn àní wọ́n mọ̀ jàǹfààní rẹ̀ táyé wọn ló ti mọ̀ gbàyé padà rere ìtó túmọ̀ sí pé láyé èmi ò ní wálẹ̀ bí kò sí pé èmi ọmọ lékè sá lójoojúmọ́ ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún bàbá ayágbé wọ̀ mi lójijì àní inú ìrìn àjò oṣù kẹjọ ní àtúntò tẹ̀síwájú àtúmù yìí o bàbá nípa agbára tó fẹ́ akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ayágbé wọ̀ mi lójijì ayẹ́pọ̀ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe ọ̀yá àní òtítọ́ àtòdodo ọ̀rọ̀ rẹ ni bàbá ọ̀yá àfìdí rẹ̀ múlẹ̀ ní ayé mi ní tòótọ́ àti ní òdodo olúwa àyíkọ́ wa fìdí òtítọ́ àtòdodo rẹ múlẹ̀ ní ayé padà àkẹ́ ọ̀rọ̀ kó fìdí múlẹ̀ ní ayé mi ní tòótọ́ àti ní òdodo bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára àyíkẹ́ òtítọ́ àtòdodo rẹ àyíkọ́ fìdí múlẹ̀ ní ayé mi ní òtítọ́ àti ní òdodo rẹ ní orúkọ Jésù ayé mi kó wá kún fún ìyè tí ń ṣe ìmọ́lẹ̀ ara ayé rẹ̀ àyíká yìí kó sì mọ̀ tàn kó mọ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àyíntí bolókun tó kún òsì lè borí rẹ̀ sẹ́ gbogbo tí ń ṣe ìkórè ayọ̀ àyíkórè ayọ̀ tó pọ̀ pọ̀ èrè ayọ̀ ìbùkún ìgbéga ìṣògo dáadáa rẹ̀ àṣìlógo rẹ̀ ìtẹ́ pé ẹ̀bí ọmọ lẹ́kẹ̀ sáàdì ẹ̀bí ọmọ gbòòrò sáàdì ẹ̀bí òdùwálẹ̀ la ìtẹ́ pé àmọ́yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àyọ̀mọ̀ tí pàṣẹ mi jìjẹ́ ní àmọ́yẹ pé àwọn ènìyàn bàbá mi ya orúkọ Jésù ya àdìkọ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní kó wọn báyìí ní orúkọ Jésù ya bẹ̀rẹ̀ sí ní kó rẹ̀ báyìí ọlọ́run ayé iná mi mímọ́ àkọ́sọ agbára ní mo bìrì fà gbé wọn mi lójijì ní iná mi mímọ́ àti agbára ní àkọ́tún mo bìrì fà gbé wọn mi lójijì ní orúkọ Jésù Kristi òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ ni èyí tí ń ṣe ìmọ́lẹ̀ ìyè aráyé ni àdìkọ́ bẹ̀rẹ̀ sí fìdí mẹ́rin ayé mi ní tòótọ́ àti òdodo ayé mi kọ́ kún fún mọ́lẹ̀ tí ń polókun tó kún òsì lè borí rẹ̀ àdìkórè ayọ̀ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣẹ́kọ̀ọ́ àìdákùnrin àṣẹ àdìtọ́ bẹ́ẹ̀ tí ayọ̀ kò ní sílẹ̀ tìgbà ìkórè tó pọ̀lọpọ̀ èrè ayọ̀ ìbùkún ògo ọ̀la àti ìbàdí ẹ̀ṣọ́ ìdálẹ́ rẹ̀ àìláti mọ lékèsè láti mọ pọ̀ sínú oore nígbà gbogbo kọ́ bẹ́ẹ̀ kí ayọ̀ sílẹ̀ tìgbà pé àmọ́yé gba àwọn ènìyàn wọn mọ jàǹfààní rẹ̀ táyé wọn tí mo gbà yí padà láti mọ yí padà láti mọ gbórúkọ rẹ̀ ga bàbá ní orúkọ tó ṣe yakun fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe yakun fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ yakun fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ yakun fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ilé mẹ́ta mo gbogbo wọn mi ṣe ìkórè àti obìnrin tí kò wọn ní àní tó dá ìṣẹ́fẹ́ ní akun rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà nítorí fìdí múlẹ̀ òtún àti dọ̀rọ̀ rẹ̀ ní ayé mi ṣe yakun fún nẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ fìdí òtún àti dọ̀rọ̀ múlẹ̀ yakun fún nẹ́ẹ̀mí àtàgbára mo bẹ̀rẹ̀ láti wọ̀ lójijì. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run tẹbí ìwọ ni Ọlọ́run ọ̀rọ̀ ìwọ sì gbé ọ̀rọ̀ rẹ̀ ga jù gbogbo orúkọ rẹ̀ lọ nítòótọ́ àti ní òdodo
fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi pátápátá. Jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé lóòótọ́ àti lódodo mo ní ọlọ́run. Ọlọ́run alààyè sì ni wọ́n kì í sọ ọlọ́run ògo. Ògo ayé mi kò buyọ pátápátá. Àní ìgbà ọ̀tun rere tó lógo jùlọ yá kó bẹ̀rẹ̀ nínú ayé mi pátápátá láti inú oṣù kẹjọ yìí lọ. Ìrìn àjò ògo mi ọ̀yá àní kó di mímọ̀ fún gbogbo ayé pátápátá. Nítorí pé kí ni òtítọ́ àti òdodo ní ọ̀rọ̀ rẹ. Ìwọ sì gbé ọ̀rọ̀ rẹ ga jù gbogbo orúkọ. Ó yá fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ nítorí ti Kristi Jésù Kristi. Ìta ayé mi kó gba ìpadà rí pápátá. Ògo ayé mi kó bẹ̀ sí gbé pápátá. Àyè kó bẹ̀ sí gbàgbé fúnra pápátá. Orúkọ Jésù lẹ́mìí ta àdúrà rẹ̀ náà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ọ̀rọ̀ àní ní tòótọ́ àti lódodo ó yá àní wá fìdí òtítọ́ àti lódodo rẹ múlẹ̀ nínú ayé mi. Nítorí pé wọ́n sá gbọ́ ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ. Àní ọ̀rọ̀ rẹ sáàdì wípé àní ìyè ní ti tèmi, ìgbéga ní tèmi, àní ìṣòro ní tèmi, àní ìṣòro gbogbo rẹ pápá. Àní fìdí òtítọ́ àti lódodo rẹ múlẹ̀ nínú ayé mi. Tí gbogbo agbára ní tó fi jọ́ lọ́rùn ni àní tí gbogbo ọ̀tọ́ fi jọ́ lọ́rùn ní orúkọ Jésù Kristi. Yá fìdí òtítọ́ àti lódodo rẹ múlẹ̀ nínú ayé mi pápátá. Ayérayé bàbá àní tó rò pé àní ọ̀rọ̀ rẹ ni wípé kí ni àní ìwọ gbẹ́dà mi togotogo wọ́dà mi tiritiri ìwọ́dà mi tọ́látọ́lá. Olúwa yá fìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi akọ́bẹ̀ sí gba ìyanu ju àti wá lọ. Ẹ̀rí ayọ̀ mi akọ́bẹ̀rẹ̀ pọ́pẹ́tà ju àti wá lọ. Ẹ̀rí ayọ̀ ògo mi akọ́bẹ̀rẹ̀ pọ́pẹ́tà ju àti wá lọ. Olúwa ayé rẹ̀ àgọ́ kọ́bẹ̀ sí ní fara kọ́bẹ̀ sí ní fọ́n togo tó pátákọ́tà àní gbogbo ọ̀nà ìta ayé mi àní kọ́bẹ̀ sí fọ́n togo tẹ̀. Ẹ̀rí ayọ̀ ayé mi àní bẹ̀rẹ̀ láti ní oṣù kẹjọ yóò àní kọ́bẹ̀ sí kún fún ògo tó ga tó tayọ jùlọ. Bàbá ní tòótọ́ àti lọ́dọ̀ ẹ̀ fìdí òtítọ́ àti lọ́dọ̀ rẹ múlẹ̀ ayé mi. Olúwa àní tí gbogbo ọ̀rọ̀ rẹ ti ń ṣèlérí ìtọ́ pé ìwọ sá gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ lọ. Ìwọ Ọlọ́run ọ̀rọ̀ àní orúkọ Jésù Kristi tí gbogbo ọ̀rọ̀ tó bá fi jọ́lẹ̀ àfijọ́ tó àdọ̀rọ̀ ẹ̀mú ayé mi nítòótọ́ ayé mi akọ́gbà yín padà ní pápátá àní ìgbéga ẹ̀kọ́ bẹ̀ jẹ́ tèmi pápátá ní gbogbo ọ̀nà orí rẹ gbogbo ẹ̀kọ́ bẹ̀ tóbi ẹ̀kọ́ bẹ̀ sì jọ fún láti mọ̀ ṣe bàbá àní fìdí tó àdọ̀rọ̀ ẹ̀mú ayé mi pápátá àní ìyẹn fìdí àdọ̀rọ̀ ẹ̀mú ayé mi pápátá ayé mi kó tó kún fún màálẹ̀ rẹ pápátá ètí máa ní okùn tí okùn oṣù lè borí àní pápátá ní orúkọ yà kún mi fún ẹ̀ máa fìdí tó àdọ̀rọ̀ ẹ̀mú ayé mi kọ́ bẹ̀ sí fún togotogo èyí táyì kọ́ bẹ̀ sí pa ìwà rere pápátá àní orí rẹ gbogbo ayọ̀ kọ́ bẹ̀ sí jẹ́ tèmi ní gbogbo ọ̀nà ìtẹ̀síwájú kó tó jẹ́ tèmi ní gbogbo jẹ́ tèmi lọ bàbá nígbà gbogbo ní gbogbo àìkíbọn ní ẹ̀rí ayọ̀ yà fìdí tó àdọ̀rọ̀ ẹ̀mú ayé mi ní pápá tó kọ̀ nítorí Kristi Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìwọ ló gbé ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ. A sì ti kọ́ wípé láti kọ́ sí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run alààyè ìwọ Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà sì ni ìmọ́lẹ̀ ìyè aráyé ìyè tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé. Ó sì mọ́lẹ̀ ní òkùnkùn lè borí rẹ̀. Ọlọ́run ó yá fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ nítorí ti Kristi Jésù. Kí ló ti ń ṣe òkùnkùn tó wà nínú ayé mi tí ayé mi fi wà lójú kan náà àbí tí mò ń fi ń lé tí fi bá àbí tí àwọn tí ó yẹ kó tó mi lọ́wọ́ fi tí tó mi lọ́wọ́ kí wọ́n di àwátì pátápátá kí ohun gbogbo kọ́bẹ̀sì já ṣeré kọ́bẹ̀sì já sọ̀rọ̀ fún mi láti mọ̀ ṣe. Kí gbogbo kò ṣe ayé mi kọ́bẹ̀sì di ṣe fún mi lọ́pọ̀lọpọ̀ ní ànító ní àníṣẹ́kù ní àníyàkọ̀ọ́lẹ́ṣẹ́ fi ìdí òtítọ́ àdúrà rẹ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ àti ní òdodo nítorí ti Kristi Jésù. Pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ọ̀rọ̀ ànítẹ́bí wọ lọ ní tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ àṣà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kéde àníwọ̀ ní Ọlọ́run ọ̀rọ̀ sì wà pẹ̀lú àní àti kọ́sẹ̀ ọ̀rọ̀ sì wà pẹ̀lú wọ́sìn ọ̀rọ̀ náà àní ọ̀rọ̀ náà sì ní ìyè tí ń ṣe ìmọ́lẹ̀ aráyè ìmọ́lẹ̀ sí mẹ́lẹ̀ òkòkò ti borí rẹ̀ bá ìdí mo tún ṣe kéde ẹ̀kan sí o àríra àjò tuntun mi láti tún mi ní kùtùkùtù òwúrọ̀ yìí fìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ fìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ yóò orúkọ ti Jésù Kristi àní fìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ yóò orúkọ ti Jésù Kristi àní kí ni gbogbo ti ṣòwò kọ̀ọ̀kan èyí tó mú kí ayé mi kó wà lójú kan náà èyí kí ni gbogbo ti ṣòwò kọ̀ọ̀kan àní tí mo kí ayé mi kí mo jẹ gbèsè nínú àjọ ayé mi àní kí gbogbo ti ṣòwò kọ̀ọ̀kan àní tí mo kí mo lè kí mo bàbí kí mo bá kọ́ mọ́ tóbi lọ́wọ́ àní kí gbogbo ti ṣe rẹ̀ kó bá sì mú ṣe ọ̀yá àní fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ ayé mi ní tòótọ́ yóò orúkọ Jésù ayé mi kó akú fún mọ́lẹ̀ rẹ̀ kí gbogbo ti òkùnkùn ẹ̀yà àní kò jẹ́ alágbára lórí ayé mi kò jẹ́ alágbára lórí ayé mi pátá kò jẹ́ alágbára lórí ayé mi láti àkókò lọ àní kò jẹ́ alágbára lórí ayé mi pátá àní oore ayé gbogbo ẹ̀yà kọ́bẹ̀sì já sọ̀rọ̀ fún láti ṣe gbogbo kọ̀ọ̀ká kò tó ayé mi àní kọ́bẹ̀sì jẹ́ àní tó àníṣe pàjá kó dà sílẹ̀ gbogbo tí ń ṣe oore àní lọ́pọ̀lọpọ̀ àní kọ́bẹ̀sì já sọ̀rọ̀ fún láti mọ̀ ṣe ní gbogbo ọ̀nà àní ní ọ̀pọ̀lọpọ̀ tó bẹ̀ tí àníṣe pa àyè kò ní sílẹ̀ ṣe gbà bàbá àní fi ìdí òtítọ́ àti òdodo rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí ti
Kristi Jésù bàbá àní fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi tó pé ìwọ ni Ọlọ́run ọ̀rọ̀ àní ọ̀rọ̀ rẹ sì borí gbogbo àní ọ̀rọ̀ rẹ ní ìmọ́lẹ̀ náà àní tí mọ́lẹ̀ ní okùn tó kùn òsì lè borí rẹ bàbá ní tòótọ́ àti òdodo rẹ fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ nínú ayé mi sẹ́ ayé mi akọ́bẹ̀ sí gba ìyanu ayọ̀ ìgbéga ìtẹ̀síwájú rẹ kọ́bẹ̀ sí dé bá ayé mi sẹ́ àní bẹ̀rẹ̀ láti inú oṣù kẹjọ yìí lọ àní ìta ayé mi yakọ̀ gbà yí padà rere orúkọ tuntun rere tó ga tó tóbi tó lẹ́gbẹ̀jọ yakọ̀bẹ̀ sí fi pè mí báyìí àní iṣẹ́ mi yakọ̀ gbà yí padà rere ọ̀dọ̀ gbowó yakọ̀ gbà yí padà ohun gbowó ṣe yakọ̀ gbà yí padà rere bàbá àní fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ dáyé pátá ní orúkọ Jésù yà fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ pátá ní orúkọ Jésù ẹ̀rí ayọ̀ ògo mi yakọ̀bẹ̀ pátá ní orúkọ Jésù ní ìgbéga yakọ̀bẹ̀ ṣe ti ní orúkọ Jésù àṣírí ayọ̀ gbogbo yakọ̀bẹ̀ ṣe ti ní orúkọ Jésù ní gbogbo ìdáwọ́ ni mi àní àṣírí yakọ̀bẹ̀ ṣe ti wá ní orúkọ Jésù yà fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ bí ayé mi nítorí Kristi Jésù bá bọ̀ mí mímọ́ àní jẹ́ káyé mi kó gba ìpàdé rere ohun rere gbogbo yakọ̀bẹ̀ ṣe wọ́n tó mi akọ̀bẹ̀ ṣe ti gbà fún ní orúkọ Jésù bàbá fi ìdí òtítọ́ àti òdodo rẹ múlẹ̀ ayé mi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ Ọlọ́run ọ̀rọ̀ ti fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní òtítọ́ àti ní òdodo. Ọlọ́run ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ó sì ti fi ọ̀rọ̀ rẹ̀ ó ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi ní òtítọ́ àti ní òdodo. Ǹjẹ́ mo pa ní àṣẹ gbogbo tí ń ṣe ògo mi ire mi àyẹ̀mọ́ mi ìpín mi àṣeyọrí mi tẹ́ mọ́ ògo àwọn ìṣáájú ni mo gbà yín padà ẹ kúrò níbi tẹ́ wà ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi láìsí àní tàbí ṣùgbọ́n kan láìsí àwáwí kankan ẹ kúrò níbi tẹ́ wà ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí di lílò fún mi gbogbo tí ń ṣe ògo mi àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi ire ayé mi tẹ́ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú tí wọ́n ti kú ní tí wọ́n ò rí lónìí ọ̀yá àní ẹ padà sínú ayé mi bẹ̀rẹ̀ sí di lílò fún mi pápátá nítorí pé Ọlọ́run ti fi ìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ ó ti fi múlẹ̀ nínú ayé mi ní tòótọ́ ayé mi ti kún fún mọ́lẹ̀ òkùnkùn kan àní kò tó ní pàtàgbára láti lè mọ borí mi àbí ṣe ní láti kún fún mi mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo tí ń ṣe wọ́n ẹ kọjá lọ sí gbogbo bíkíbi tí ẹ̀tọ́ mi wà ẹ lọ bẹ̀rẹ̀ sí gbà wá fún mi àṣẹ ni o kì í sábà porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìjẹ́ àṣẹ lélẹ́yìí o kì í ṣàbá nítorí pé Ọlọ́run ọ̀rọ̀ èyí tí ń ṣe ọ̀rọ̀ ìyè tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé ni èyí tó mọ́lẹ̀ lókun tó kò sí lè borí ẹni àní ó ti fi jẹ́ ọ̀tún àdúrà rẹ̀ múlẹ̀ nínú ayé mi ti kún fún ìmọ́lẹ̀ tí ń ṣe ìyè èyí tí mọ́lẹ̀ lókun tó kò sí lè borí rẹ̀ ni ní orúkọ Jésù Kristi ni mo ṣe parí àṣẹ o yá gbogbo tí ń ṣe ògo mi àyọ̀mọ́ mi ṣẹ̀dá mi ire mi ayọ̀ mi ìgbéga mi ṣe lógo ṣe rere mi tẹ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ni èyí tí ẹ kí wọ́n ti wọ́n lè sọ fún kó yá gbogbo pátá àní ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi sẹ́ àní kó ní gbogbo jẹ́ bẹ́ẹ̀ àní padà sínú ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi ní orúkọ Jésù àṣẹ ni o àní tó gbé Ọlọ́run ọ̀rọ̀ èyí tó gbé ọ̀rọ̀ gàdú gbogbo orúkọ lọ èyí tí ń sọ̀rọ̀ èyí tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé ẹ̀tọ́ mẹ́lẹ̀ okùn tó kò ṣe mi borí rẹ̀ àní a ti fi di ọ̀rọ̀ yẹn múlẹ̀ nínú ayé mi ó ti fi ìjó tó àti lọ́rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi mo pa ní àṣẹ mi ọ̀dà lábàá o àní gbogbo tí ń ṣe ògo mi àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi ire mi ayọ̀ mi gbéga mi ṣe lógo mi àní tẹ́ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ṣáájú ni ọ̀yá ẹ kúrò níbi tẹ́ wà àní padà sún ayé mi sẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi ní orúkọ Jésù Kristi àní kúrò níbi tẹ́ wà àní padà sún ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi ní orúkọ Jésù Kristi àní nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà àti dúró àti gbéga àti ẹ̀mí gígùn àti ìtura àní bẹ̀rẹ̀ sí dúró fún mi nípa ìrànlọ́wọ́ àti àtúnyẹ̀ àní bẹ̀rẹ̀ sí dúró fún mi àní kúrò níbi tẹ́ wà ẹ padà sún ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi kò sí ní àti ìdíwọ́ kankan fún yín mẹ́sẹ̀ nítorí pé Ọlọ́run ọ̀rọ̀ àní tó gbé ọ̀rọ̀ àti gbogbo orúkọ rẹ̀ lọ àní tí ń ṣe ọ̀rọ̀ ìyè tí ń ṣe mọ́lẹ̀ àti tó mọ́lẹ̀ sí mẹ́rin okùn tó kùn sí ibodè àní ó ti fi jẹ́ ọ̀rọ̀ àti òdo rẹ̀ múlẹ̀ nínú ayé mi o àní òkùnkùn kò wò ní pàtàkì lórí ayé mi mọ́ ètò tó máa ń pẹ́ kò sí ohun kan tí ń ṣe tèmi àti òkùnkùn tó ní pàtàkì lórí ayé mọ́ mo tó tún nípa lórí ayé mọ́ mo ṣe pàṣẹ ní orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo tí ń ṣe ògo mi ire mi ayọ̀ mi àṣìdá mi ayé mi ọ̀yá ẹ kúrò níbi tẹ́ bá tí mo ògo àwọn ìrìnsàjò ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi pátá ọ̀yá gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ohun gbogbo tọ́lọ̀ dá mo parí àṣẹ fún yín ẹ̀yà àní ẹ̀bẹ̀ sí kọ́ ẹ̀yìn tó mi padà fún mi ẹ kọjá lọ sí gbogbo mi tí ẹ̀tọ́ àti pé mi wá ẹ̀ lọ́mọ gbà fún mi tèlétèlé àìlọ́mọ gbà fún mi tèlétèlé àìlọ́mọ gbà fún mi kẹsì wọn kó lè mi lọ́wọ́ tètè ní orúkọ Jésù àṣẹ rẹ̀ kì í sábà mo parí àṣẹ mi ò dábàá ní orúkọ Jésù Kristi àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ ó ti fìdí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ṣe ọ̀yá gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi nítorí pé ara àwọn ọ̀rọ̀ Ọlọ́run náà ní wípé kíni láti ibi mímọ́ wá lèmi ó ti mọ rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà láti ṣẹ́nu wá lèmi ó ti mọ rí àtìlẹ́yìn Ọlọ́run alààyè bẹ́ẹ̀ ni
àníṣe ìgbéga yóò sì mọ jẹ́ tèmi nígbà gbogbo ní ọjọ́ gbogbo nínú gbogbo tí mo bá ṣe. Ọlọ́run ọ̀rọ̀ ó ti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ètí ń ṣe ọ̀rọ̀ ìyè ìmọ́lẹ̀ aráyé tí mọ́lẹ̀ ní òkùnkùn tó kòkò sì lè borí ó ti fìdí rẹ̀ múlẹ̀ ẹ̀yà gbogbo ẹ̀yà ń gẹ̀lú ní ṣàyẹ̀wò mọ́ pálásì mọ́ dálábà ẹ̀bẹ̀ sí kàmìlà ẹ̀bẹ̀ tí ṣàyẹ̀wò mi fún mi sẹ́ ògo ayé mi kọ́ bẹ̀ sí bóyọ pàpàtà ẹ̀rí ayé ògo mi kọ́ bẹ̀rẹ̀ pàpàtà ní gbogbo ọ̀nà káyọ̀ bẹ̀ sí rí ògo àti ẹ̀wọ̀ Ọlọ́run ayé mi wípé gbà gbogbo mò ń tayọ̀ mò sí ilé kì mò ń ṣàṣọyọ̀ ó ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àní Ọlọ́run ọ̀rọ̀ ẹni tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ èyí tí ń ṣe ọ̀rọ̀ ìṣe tí ń ṣe mọ́lẹ̀ aráyé tí ó mọ́lẹ̀ lóko tó kùn sí lè borí rẹ̀ ó ti fi ìjó ètò àtúndọ̀ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ní ayé mi o ayé mi ọ̀bọ ìdádúrà àti kankan mọ́ nítorí ara àwọn ọ̀rọ̀ rẹ̀ náà sì nílẹ̀ yìí wípé àní ìrànlọ́wọ́ láti fi mímọ́ wá àìlèmí ọmọ nígbà lọ́dọ̀ Ọlọ́run aláàyè bẹ́ẹ̀ ni àti láti sóni wá lèmi ọmọ nígbà lọ́dọ̀ Ọlọ́run aláàyè ẹ gbọ́ gbogbo ẹ̀yà ń gẹ̀ lórí sáà lórí ìròyìn ayọ̀ mi ọ̀yà ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ tíṣà mi fún mi sẹ́ ẹ̀rí ayọ̀ ògo mi ọ̀yà kọ́ búrẹ́ kẹ́ kọ́ gbilẹ̀ wọ́n sì mi àgbáyé bá ní orúkọ Jésù Kristi àìkọ́bẹ̀rẹ̀ láti àkókò ní orúkọ Jésù Kristi àní gbogbo rere ayọ̀ gbogbo pátá àìkọ́bẹ̀rẹ̀ sí tóbi lọ́wọ́ ní orúkọ Jésù Kristi ìṣẹ́ra ayọ̀ pátá àní ẹ̀bẹ̀ sí kọ́ wá fún mi ní orúkọ Jésù gbogbo ẹ̀yà ń gẹ̀lẹ̀ ayọ̀ oníṣẹ́ ayọ̀ mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi fún mi sẹ́ àṣẹ ní orúkọ ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi tó nítorí pé Ọlọ́run ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ yẹ tí ń ṣe ìmọ́lẹ̀ ara ètò mọ́lẹ̀ okùn tó kùn sí níbo rẹ̀ ó ti fi ìdí òtún àtúndọ̀ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ní ayé mi àní kò sóhun òkùnkùn kan àtagbára òkùnkùn kan àyè tó tún ní pàtàgbára lórí ayé mi àti okòwò nǹkan ti ṣe tèmi mọ́ ọ̀yá ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ tíṣà mi fún mi sẹ́ gbogbo ẹ̀yà ń gẹ̀lẹ̀ oníṣẹ́ ayọ̀ mi àdẹ̀bẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi fún mi sẹ́ ní orúkọ Jésù àní ẹ̀rí ayọ̀ ògo mi akọ́bẹ̀ láti àkókò lọ àní ìgbéga àyọkọ́bẹ̀ jẹ́ tèmi gbogbo àní àṣẹ àyọkọ́bẹ̀ jẹ́ tèmi gbogbo òrèrè gbogbo àyọkọ́bẹ̀ jẹ́ tèmi lọ́wọ́ àní ògo Ọlọ́run kọ́bẹ̀ sí buyọ̀ kọ́bẹ̀ sí fa àwọn ayé mi sẹ́ ní orúkọ Jésù ìmọ̀lẹ̀ ayé mi akọ́bẹ̀ sí tàn bó sì tàn lọ gbogbo ẹ̀yà ń gẹ̀lẹ̀ ayọ̀ oníṣẹ́ ìbẹ̀bẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi àṣẹ ní orúkọ Jésù àbẹ̀ kẹ́mi láti mọ tíṣà mi àìtúpọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ó ti fi ìjó àti ìdòrò rẹ̀ múlẹ̀ ní ayé mi àní kò tún mọ tí ń ṣe ìdádúrà bí ní akẹ́kọ̀ọ́ mọ́ bẹ́ẹ̀ ni òkùnkùn kan kò tún ní pàtàkì nítorí pé àní oṣù sọ́mi di mọ́lẹ̀ àti tàn tí ó ń gbọ́ ní òkùnkùn tó kùn sí borí ẹ̀ ní orúkọ Jésù mọ́ pàṣẹ nìyẹn gẹ̀dẹ̀ ọbẹ̀ kí wọ́n ti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọ̀rọ̀ ètí ń ṣe ọ̀rọ̀ ìyè tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé ètí mọ́lẹ̀ ní òkùnkùn tí òkùnkùn sì lè borí rẹ̀ ó ti fi ìdí òtún àtúndọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi ẹ̀yin wo lẹ sọ wípé ẹ̀tún dìde iṣẹ́ òkùnkùn mìíràn ogun mìíràn nínú àjò oṣù kẹjọ yìí èmi ọ̀dàlábà o àṣẹ ni àti ilé àtọ̀nà àti gbogbo agbára yín ẹ̀rùn dànù ẹ ṣòfò dànù nítorí pé ti fìdí rẹ̀ múlẹ̀ pé gígé làá gé yín dànù ní Olúwa wí èmi ò sí ní ẹ̀ńtẹ́ni mọ́ yọlọ́ni mọ́ nítorí pé Ọlọ́run ọ̀rọ̀ ó ti fi ìdí òtítọ́ àtọ̀dọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi nítorí ti Kristi Jésù Kristi so okokoko ní pàtàgbára tá a ṣe lórí ayé ìgbà tó ń kó nǹkan tí ń ṣe tèmi mo pa láṣẹ ni àti ẹ̀yin àti ilé àtọ̀ àti gbogbo agbára yín ẹ̀rùn dànù ẹ̀sùn dànù láì kù síbi kankan pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi ọ̀dàlábà ṣùgbọ́n àṣẹ ni mo pa o ẹ̀yin wo lẹ ti tọ́ pé sọ àní nínú ìrìnàjò oṣù kẹjọ ẹ tún dìde ogun mìíràn àní ẹ kò tí síta ti jáwọ́ ẹ kò síta ti jẹ̀yìn ooo ẹ gbọ́ àní Ọlọ́run ọ̀rọ̀ èyí tí ń sọ̀rọ̀ ìṣe tí ń ṣe ìmọ́lẹ̀ ara ẹ̀tọ́ mọ́lẹ̀ lóko tó kù òsì lè borí rẹ̀ ó ti fi ìdí òtún àtúndúró rẹ̀ múlẹ̀ ní ayé mi ti kún fún mọ́lẹ̀ àní tí mọ́lẹ̀ lóko tó kù òsì lè borí rẹ̀ bẹ́ẹ̀ ni àní mi ti já sún tó ṣe kárágbá tó dágbára lọ ìdí ni mo ṣe pàṣẹ ẹ kò ní pátápátá ṣe kọ́lọ́ nítorí pé kò sí òun òkùnkùn kan àtàgbà òkùnkùn kan àyè yóò kó òun jẹjẹ àyè tó tún lè dojúkọ ayé mọ́ àti ilé àtọ́ ẹ̀rọ dànù èmi ò fẹ́ mẹ́ni tẹ̀ ṣàjọba tẹ̀ ń ṣe tẹ̀ sọ pé nínú ìrìnàjò oṣù kẹjọ yẹn àní ẹ̀tún bẹ̀rẹ̀ ṣe padà àbẹ́tún ti bẹ̀rẹ̀ ṣe padà àyè láti mọ̀ tètè fún yọ̀ọ́ àbí nínú afáyé mi ó mọ pàṣẹ ní orúkọ ojúṣe ẹ̀rọ dànù ìjọba láti fìdí rẹ̀ múlẹ̀ pé àní gígé là ó gé yín dànù gbogbo ẹ̀yin oníṣẹ́ bíi ẹ̀yẹ búburú ẹ̀yin ka ènìyàn yẹn ní orúkọ Jésù àti ilé àtọ̀nà yín àti gbogbo agbára àti gbogbo ìgbìmọ̀ yín ní orúkọ ẹ̀rọ dànù mo ní ẹ̀rọ dànù ìtorí pé Ọlọ́run ọ̀rọ̀ èyí tí sọ̀rọ̀ iye tí ṣe mọ́lẹ̀ aráyé tí ó sì mọ́lẹ̀ òkùnkùn tó kùn sí ìbò rẹ̀ àní ó ti fi ìdí òtún àtúndò rẹ̀ múlẹ̀ ayé mi ti kún fún ìmọ́lẹ̀ ayé mi ti bẹ̀rẹ̀ sí ní tán òkùnkùn kò ní pátágbára ti borí mi mọ́ ìjọba kì í ṣe mọ́lẹ̀ tí ènìyàn
èèyàn ètí ẹni tàbí kò sí pé àní tí ọlọ́run tó àdúrà ọ̀rọ̀ òye àní ọmọ ìṣúná yìí àní ẹrun dànù ẹni yóò wò ó kẹjẹ tẹ tún kóra jọ pọ̀ àní fún ìrìnàjò oṣù kẹjẹ fún ìjọba àbí ìdàdúrà àbí fàkókò mi ṣòfò àní fún àjílẹ̀ tí mo mú kẹ́gàn mi àbí láti mo mú wà lójú kan náà mo pàṣẹ ni mo dábàá àní ẹrun dànù àti ilé àtúnṣe àti gbogbo ẹrun rẹ tó pé àánú kákó lórí ayé yín ṣe àní tó pé mi ò sí lẹ́yìn tẹ́tún lọ dojú kan mẹ́ta tilẹ̀ borí mọ́ ní orúkọ mi ti wà dídé mi ti di ìmọ̀lẹ̀ tí ń tàn tó kùn òsì lè borí rẹ̀ àti borí òkun tó kùn lè borí rẹ̀ àní tó bọ̀ kùn rẹ̀ àní ẹrun dànù tílé àtúnṣe tí tó láì kò sí ìfẹ́ kan àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù sí ẹrun dànù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára rẹ fáànù rẹ lórí ayé mi èyí fún àṣepá ẹ̀rọ mi tó tún ṣe ní ayé mi ní ọjọ́ tòní pàápàá jùlọ fún ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ ní ayé mi nítòótọ́ àti lódodo láti mọ jẹ́ ìmọ́lẹ̀ ìyè ètí ń tàn tí ń borí òkú tó kún òṣè borí rẹ̀ ògo ni forúkọ rẹ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yín padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe mo dá gbogbo ọlá àti ògo yìí padà sọ́dọ̀ mo sọ wípé o ṣe ìwọ Ọlọ́run ọ̀rọ̀ fún òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n tún fìdí rẹ̀ múnú ẹnu ayé mi èyí tí ń ṣe ìyè èyí tí ń ṣe ìmọ́lẹ̀ aráyé àní tó aṣọ bíi ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ ní okùn tó kù kò sì lè borí rẹ̀ pátá ògo ni fún orúkọ rẹ bàbá àní fún gbogbo àṣepé àyọ̀ rere mìíràn tó tún ṣe fún mi nípa fífi òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi àní láti mọ jẹ́ ìmọ́lẹ̀ tí mọ́lẹ̀ ní okùn èyí tó kù kò sì lè borí rẹ̀ ògo ni fún orúkọ rẹ bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ àní fún òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n gbéga ju gbogbo orúkọ rẹ nù èyí tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé mi nípa gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ṣe bàbá ògo ni forúkọ rẹ ó ṣe bàbá ọmọ mi mímọ́ ológo tó tóbi jùlọ èyí tí mo ṣe kí olùwàsíwájú àṣọ àmọ́ gbọ́ ògo lọ àmọ́ gbọ́ ògo lọ agbára àkọ́tún èyí náà mi mímọ́ ìmísí àtijọ́ bí agbára àtijọba rẹ àtúbọ̀ sọ kalẹ̀ bó sọ kalẹ̀ àtúbọ̀ sọ àṣẹrẹ kalẹ̀ bó sọ kalẹ̀ àtúbọ̀ sọ tó bá gbára kalẹ̀ bó sọ kalẹ̀ àtúbọ̀ jẹ́ ìwà rẹ bó jẹ́ ìwà àtúbọ̀ fi tóbi rẹ bó ti fi hàn àtúbọ̀ gbóògò rẹ ga ju bó ti gbóògò rẹ ga lọ Ọlọ́run ayẹyẹ ọwọ́ ọ̀tún àwọn àtúbọ̀ nàìjíríà bó ti nàìjíríà láti mọ súre sún ayé gbogbo àwọn àyẹ̀fọ́ bó ti súre fún wa láti mọ bùkún wa bó ti bùkún wa lọ àní láti mọ wá mọ̀nà tó tó lọ́rọ̀ yẹ rẹ èyí tẹ́nikẹ́ni òfin ní sọ̀nù kó níwájú rẹ àbí kùnà ìjọba ọ̀run bàbá àdìsọ agbára tí nẹ́ẹ̀mí àtàṣe ìjọba ìkàlẹ̀ wàtúbọ̀ jẹ́ ìtura agbára àyípápájọ nínú àjọ oṣù kẹjọ bàbá àyínú ayé nǹkan wa àyíjẹ́ gbogbo ayé kó bẹ̀rẹ̀ sí rí ògo àti àtẹ̀wá nínú ayé wa àti àwọn àtẹ̀wá ajá tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wà bàbá ní orúkọ Jésù yà sọ àti àtàgbára ìkàlẹ̀ nẹ́ẹ̀mí ìkàlẹ̀ owó ọ̀tọ̀ agbára túbọ̀ nẹ́jà bó ti yẹ láti mọ̀ kọ́ láti mọ̀ tọ́ wa ògo ní forúkọ ẹgbẹ́ wọn ti ṣe èyí lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah ògo ìyìn ọpẹ́ ní fún wa lókè ọ̀run ẹni tó tún ti bẹ̀rẹ̀ oríire ayọ̀ tuntun nínú ayé èmi àti ẹ̀yin nínú ìrìnàjò oṣù kẹjọ yìí ní orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan sí mo gbàdúrà gbogbo ìrìnàjò oṣù kẹjọ yìí ìrìnàjò ògo ìbẹ̀rẹ̀ ọ̀tun rere ni yóò jà sí fún wa ìtọ́jẹ́ pé kí ni ohun rere tẹ́lifíkẹ́lì ò gbé ṣe rí nínú ìran wa nípa títí tiwa ọbẹ̀ sì já sí ìrọ̀rùn fún wa láti mọ gbé ṣe ní orúkọ ti Jésù nítorí pé Ọlọ́run jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ rẹ̀ ó sì ti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé wa ní ti gbogbo ohun tó sọ ní rere nípa àwọn àyànfẹ́ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi ohun tó mú kí ọ̀rọ̀ Ọlọ́run kó mọ́ wá sí ìmúṣẹ nínú ayé wa kò ní ráyè lórí ayé ẹnì kankan wa bẹ́ẹ̀ ni orí kò yí padà aṣọ orósì gan ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mo kéde kọ̀ọ̀kan wá wípé kí ni àkábọ̀ sínú ọ̀sẹ̀ tuntun mìíràn ọ̀sẹ̀ yìí yóò sàn wá sí rere oṣù yìí á sì mọ̀ sí rere pẹ̀lú Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ ọba ọ̀rọ̀ o ìwọ lọ́lọ́run òdodo ọlọ́run ìmọ́lẹ̀ ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ní májẹ̀mú ayọ̀ ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn àwa panupọ̀ o aṣèrà wa lọ́kàn níwájú rẹ àti àwa tí a wà níbí
àti gbogbo àwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá a sọ pé ògo 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 ìyìn ní forúkọ rẹ̀ láì àti títí láíláí. Ìwọ tó pọ̀ ní ògo jùlọ fún gbogbo àṣípàrọ̀ tó ń ṣe inú ayé wa tó túmọ̀ sí inú ayé wa, fún gbogbo ìrìnàjò oṣù kẹjọ tí wọ́n ti ṣe ní oṣù ògo oṣù gbéga oṣù bùkún fún wa. Ìjà ayé ìkọ̀kọ̀ tó mọ̀ dààmú àti kòrò mọ́ ní gbogbo ọjọ́ ayé wa a ó mọ ọ̀sìn ní ọ̀tún ní rere. Bẹ́ẹ̀ ni àní ìwọ tó mọ̀ ṣohun ògo tuntun ayọ̀ rere nínú ayé wa láti mọ̀ mú agbòrò sí ní ọ̀tún ní rere. A sọ wípé ṣé ògo ní forúkọ rẹ̀ títí láwọn mọ̀ yìn ọ́ láwọn gbọ́ orúkọ rẹ̀ ga nígbà tá a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti Baba, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́ ó ṣúre fún wa, ó bùkún wa, ó gbé wa ró. Bá a sì ń tẹ̀síwájú nínú ìrìnàjò ọ̀sẹ̀ ayé wa gba ìyanu Ọlọ́run alààyè, ìgbéga Ọlọ́run alààyè ní òtítọ́ àti ní òdodo. Ọ̀rọ̀ Ọlọ́run ó fìdí múlẹ̀ nínú ayé wa pátápátá, bẹ́ẹ̀ ni kò sí ní iṣẹ́ padà. Ìgbéga yóò sì mọ jẹ́ ti sọ wa. Àní gẹ́gẹ́ bí ó ṣe wípé ìmọ́lẹ̀ náà ni ọ̀rọ̀ náà ni ìyè náà sì ni ìmọ́lẹ̀ ara ayé. Ìtọ́mọ̀ inú òkú tó kò sì lè borí. Àní ayé wa kún fún ìyè Ọlọ́run alààyè èyí tí ń ṣe ìmọ́lẹ̀ ara ayé èyí tó kò sì lè borí. Níbi gbogbo ọ̀yà àbẹ̀rẹ̀ sí ní tàn òkú kókó tó ní pàtàgbà lórí ayé nìkankan wa. Àní títí dé ìjọba Ọlọ́run alààyè àní àmọ̀ tán náà ni a kò ní wọ́ òkùnkùn láláì òkú kókó sì ní pàtàgbà lórí ayé wa. Ohun tí ó mú akọ̀dọ̀ ìjọba Ọlọ́run àní bá pàdé kò sì ní láì nínú ayé wa pẹ̀lú ògo sì mọ jẹ́ ti Ọlọ́run alààyè láì àti láláì ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo 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 fún arúgbó. Àmín 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 àṣẹ.